Jẹ́ lẹ́yìn. Ẹ káàárọ̀ sà. Ẹ ra sà. Ẹ wọlé sà. Ẹ wo bàbá. Ṣé rí bẹ́ẹ̀ ṣe kọjá níwájú school alẹ́ kan yẹn? Mo kàn ń wò pé mentor mi ló ń kọjá yìí. Wọ́n á notice pé all the time tẹ́ bá ti gba wájú school wa, ibì kan lẹ máa ń wà normal. Bẹ́ẹ̀ mo ṣe wò pé èní lè ní jẹ́ kí wá bá yín kí n lè sọ máìdì mi fún yín pé bí ẹ̀gbọ́n ṣe máa ń lọ wọ́rọ́wọ́ tó jẹ́ pé ẹ̀ báyàn jà èèyàn kan bá yín jà kí ló ń báyàn èèyàn kan kí wá bá yín irú yín báyìí ẹ ṣọ̀wọ́n láàrin àwọn èèyàn bí a kì í súnmọ́ yín ẹ̀yin náà lè kọ́ mi bẹ́ẹ̀ ṣe rí kí n lè dàbí yín ìdí nìyẹn tí mo fi wá bá yín sà. Ẹ dàbí èmi. Bẹ́ẹ̀ ni sà. Ó bá má dàbí èmi. Ó bá má dàbí èmi. Bàbá ó dà pé mo bẹ ṣe heavy lọ́dọ̀ mi ẹ wúwo gan lọ́wọ́ mi nì ẹ wo gbogbo ìgbà tí n bá ti wà nínú school báyìí in fact tó bá tó time tó yẹ pé ẹ ti ń bọ̀ báyìí mo máa wò pé time yìí àsìkò yìí ni mentor mi máa ń kọjá o mo máa sáré bọ́ síta ni màá máa ṣọ́ yín ìdí nìyẹn tí mo wò pé èní lè ní jẹ́ mo gbọ́dọ̀ súnmọ́ yín kẹ́ẹ̀tì ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ ṣe máa ń rìn ìwà yín ìṣesí yín kí mi náà tiẹ̀ máa sọ fún àwọn ọ̀rẹ́ mi pé yes mentor mi mo ti mọ ibi tán máa ń rìn sí mo ti mọ nǹkan tán máa ń ṣe mo kàn fẹ́ dàbí yín ni ẹ kàn kọ́ mi bí máa ṣe dàbí yín nínú street. Kíákíá mi tó wà ó ti sọ mí di mentor ẹ. mentor mi níyìn bàbá èmi ti máa ń watch yín all the time tẹ́ bá ti ń kọjá ẹ wo bàbá mo kàn fẹ́ dàbí yín. Ó bá kọjú sí mi tó ń ka ẹ. Ó bá face studies ẹ. Gbogbo ohun tó bá ní kó máa ṣe mẹ́tò lọ́jọ́ ọ̀la ló bá fojú sí i. Ó lè dàbí èmi lórí gentility of a lion is not a coward of timidity. Ó bá gbìyànjú má yẹn jẹ́ mẹ́tọ̀ ẹ̀ dàbí èmi. Ẹ má wọrí mo mọ nǹkan tó ń ṣe yín bóyá nítorí mo ti wá pàgìrì wá sọ́dọ̀ yín òun ni ò jẹ́ kẹ́ ẹ mọ èyí lọ́dọ̀ mi bọ̀ ẹ má wọrí anything tẹ́yìn bá fẹ́ kí n ṣe tí máa fi dàbí yín tó jẹ́ pé wọ́n máa fi yín wé mi láàrin èèyàn ni mo fẹ́ mọ̀ kò sí nǹkan tẹ́ bá ní kí n ṣe tí mi ò lè ṣe o ẹ kàn jẹ́ kí n mọ̀. Yà kàwé dáadáa. Mo ṣì ń kọ́ òwe dáadáa mo ṣe ń kọ́. Rẹ̀ kọ́ ìbò. Díẹ̀díẹ̀. Yà ẹ kí àtúnyà àrísọ omi. Bàbá ẹ wàá mọ́kọ́ tó dùn mí jù ó dùn mí pé mi ì mú fóònù mi dání ó yẹ kí n súnmọ́ yín báyìí kí n yà yín báyìí kí n wá dé inú school kí wọ́n á jẹ́ káwọn ọmọ kíláàsì mi mọ̀ pé mentor mi àtijọ́ wà o àjọ sọ̀rọ̀ o mo ti wá yá àwọn tó bá ti wá believe me màá kàn yọ fọ́tò yín jáde ni bọ̀ kò sí wàhálà àgbàtẹ́ tí ní àti máa ríra ẹ̀ ó ti lọ nìyẹn. my mentor. Ọmọ ìfẹ́ dàbí èmi. Bọ̀wálé 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 bọ̀wálé. Odegun ẹja, odegun ẹja, Bọ̀wálé degun ẹja, odegun ẹja, odegun ẹja, odegun ẹja, Bọ̀wálé degun ẹja. Ìnana sí nana kínà. Ẹ yàgò fún, ẹbí la fún. Àlọ́kọ́lọ́ kígbe ìrìnjẹ́ ọ̀kẹ́. Ó lẹ́yàgò fún ẹbí la fún. Àlọ́kọ́lọ́ kígbe ìrìnjẹ́ ọ̀kẹ́. Ojúkára ọlọ́ṣà
ti gbé wí. Bọ̀wálé, 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 iná nini manika, iná nini manika. Alọ́kọ́lọ́ kígbe fìrí jẹ́ ọ̀kẹ́. Ẹ̀mí fojú di Bọ̀wálé. Kẹ́bọ̀rọ̀ máa lọ bọ́ yín láṣọ. Mo lè má fojú di Bọ̀wálé sẹ́. Ẹ má fojú di o. Mo bí ni mo wà járe, mo kàn ṣeré tèmi. Tó má dàbí pé ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Nínú skul gbogbo èèyàn ti ń sọ̀rọ̀ mi láì dáa. Àwọn ìlúmí tí máa torí adé tuntun wọn nígbà mi ṣeré tí mo ṣe iye ló darí. Kí ló ń ṣẹlẹ̀ bí náà? Kí lẹ̀ ń ṣe ń bí rẹ̀? Kí lẹ̀ ń ṣe lábẹ́gi? Ó ń bá mi, àjọ ń discuss bá ṣe máa kàwé wa ni. Ẹ̀yin discuss bẹ̀ ṣe fẹ́ kàwé. Ẹ̀yin discuss bẹ̀ ṣe fẹ́ gbọ́. Adé tuntun kí ló lè tó. Calm down now. Oh, calm down. Ní sùúrù. Oh, ti lọ. Ẹ má lọ. Wọ́n pè mí. Ẹ má wọrí. Ẹ má lọ. Ṣé ní tó dé ní ọlọ́pàá ẹ̀ sí ilé ìfẹ́ ẹ̀ tó ti pè é? Kí ló ṣẹlẹ̀? It's okay. I'll see you. She slapped me. Ẹ̀ṣọ́ ọmọ alákọ̀wé ni o. Tó ń tẹ̀lé olórí. Adé tutù wáyé. Kí ló ṣẹlẹ̀? Ọjà kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo oníwò ń ṣe? Ẹ kó sì kú ọmọ ẹ má lọ. Adé tutù wáyé. Sẹ́ẹ̀dì ni. Why na? Ẹ sẹ́ẹ̀dì. Ọmọ olómo kàn bá mi ṣeré àkàndí discuss bá ṣe máa ka pépà ọkùnrin wá gbá etí ẹ kí ni túmọ̀ yẹn. Mo ń wá kiri ní school compound. Ọmọ ọ̀rẹ́ mi náà wá jẹ́ kó yé mi pé wọ́n á ń bá wèrè kan sọ̀rọ̀ lábẹ́ gíńbí. Ọ̀rọ̀ wèrè wọn máa ń bá sọ. Wọ́n máa ṣe é rẹ̀. Ó dáná ṣé kí n má dẹ̀ bóyá kí ni túmọ̀ yẹn sì kí ló ṣẹlẹ̀. Ìlànà ni gbogbo eléyìí èmi ò láìpẹ́ ò bá máa bójú mi jẹ́ o. Ọmọ kan ló gbọ́ ara ni mo wá fi wá kàwé school yìí o. Pẹ̀lẹ́ Báwo arúgbó. kan máa máa jẹ kọ́ ọmọ kékeré lórí burúkú kan wá máa tójú mi mọ́lẹ̀ tí ó fọ̀ ṣì ẹ́ sè. Pẹ̀lẹ́ arúgbó tó wá kàwé tí òmùkọ tó ń ṣe. Ó máa ní sùúrù nìyà máa kí àwọn ọmọ èrí ẹ sá mọ́ mi náà kí ni túmọ̀ eléyìí. Gbogbo ọṣẹ náà ń sá fún mi kí ló ṣẹlẹ̀. Wọ́n náà máa tójú mi mọ́lẹ̀ má dọ̀tí mi. Tó bá ti dọ̀tí mi mi ní dọ̀tí. Mo ti gbọ́. Tó yí ẹ bẹ́ẹ̀. Ṣé a lè máa lọ sí? Máa bá sọ̀rọ̀ ó yá. Let's go ó yá let's go. Máa pàṣẹ fún ọ̀tún mi. Mo ti gbọ́. Ó yá já máa lọ. Ìmọ̀ ọ̀gọ́ tó ń ṣe ẹ́ Sorry. lórí dúdú. Gbaná wọ́n kàn ní sùn ọmọ ọlọ́mọ fún wọn lẹ̀ fún wọn lẹ̀ o ní láti gbọ́ ọmọ Má jẹ́ ọlọ́mọ ṣe sí ní fún wọn lẹ̀ o. ní school compound o. Kò lè ṣe. Má lọ jẹmọ sí ní school Kò lè ṣe, compound kò lè ṣe, lásán. kò lè ṣe. Wọ́n jọ máa lé gbogbo akóònù school yìí o. Adé tutù sorry. Báwo ni? Ẹsẹ̀ ló. Oníbùkẹ̀, mo ti rìnrìn lé ní àbí mi ti fẹ́ kọ́. Báwo wá ni? Ọ̀rẹ́, òun fìyà jẹ mí o. Ìwé làkàtà àríṣẹ́, mo tún bẹ́ẹ̀ láti gbà yìí. Bá mi wáṣẹ̀ kan kí mi náà ti rí nǹkan wọn fúyàwó àtọmọdé ń lé. Àjọjọ́ òdùn béèyàn kan ọba ní kò dáa, òun fìyà jẹ mí o. Ṣé wọ́n ilé ìṣiṣẹ́ báyìí ṣá? àti rànyàn lọ́wọ́ lókèrè ọ̀tọ̀ ni ká báyàn ríṣẹ́ ọ̀tọ̀ ni kéèyàn lè ṣe. Iṣẹ́ wo ló wá bá mi rí tí mo ní mi ṣe? o ti bẹ́ẹ̀ ríṣẹ́. Ọ̀rẹ́ mi aláìdáa ni o. Ó bá mi ríṣẹ́ látọjọ́ yìí, ó wá sọ fún mi. Tó nígbà tó máa ti ìyàwó bá sápò lé tọ̀dọ̀ ọmọ ọlọ́mọ tí ẹ fẹ́ bí ìyàwó níyàwó kó dáa. Má ṣe má fi ti wé ṣe. Kò lè yí ẹ. Iṣẹ́ tí mo dẹ̀ rí iṣẹ́ ẹlẹ́gbin ni. Iṣẹ́ ìlú. Iṣẹ́ ẹlẹ́gbin ni mo rí o. Ó dẹ̀ mọ̀ pé ó kàwé. Ìwé tó dẹ̀ ka kẹ̀mọ́ wò pé tí ó lè ṣe irúṣẹ́ ẹlẹ́gbin ṣá. Má ṣe. Ṣé ọlọ́kadà? Àlàyé mi kan ni mo bá sọ̀rọ̀. Máa ń gbọ́kadà fún yàn ní installment. Máa ń gbọ́kadà fún yàn installment. Tó jẹ́ pé tó bá ti gbó lé tó ń ṣe lé tí wọ́n máa mú lọ lé. Ọ̀rẹ́ mi, màá rówó jẹun. Àgbọ̀n nǹkan tó ń sọ. Lé tó lọ́kadà ń pa lóyèdè. Ó dẹ̀ lóye tó máa ń fún ẹni tó lọ́kadà. Lé tó máa mú lọ lé. Ọwá ní mi ì lè ṣe. Wàláì máa ṣe. Oṣù ọ̀. Àìṣe máa ṣe. Oṣù ọ̀ kó lè ṣe. Tó bá ti mọ̀ pé ó lè ṣe, màá mú ẹ lọ síbẹ̀. Màá mú ẹ lọ bẹ̀. Màá bá láyé mi sọ̀rọ̀. Sí nǹkan tí mo bá láyé mi sọ sí kì í gbọ́. Ọwọ́ kan ló máa ń gbọ́. Láti ra ìwò, ó ti lé àwọn ọmọ kan wálé.
ọ̀rẹ́ wẹ̀sẹ̀ mi kó sì kú wọ́n fẹsẹ̀ rìn bọ̀ ní mo ti ní ayé mi ti fẹ́. ẹsẹ̀ ló fi ń rìn báwo sí owó tó lè fi gọ̀kadà lọ́dọ̀ mi ń bí báyìí. mi ti jẹun látàárọ̀. ìlú wa dé tó yẹn. yẹ tẹ̀lé o bóyá ń tẹ̀ báwo ló tó. wọlé àtẹ̀kùn ẹ̀ wá. Bọ̀wálé pápá ìsìnkú gan-an. Kí ni gbogbo kíláàsì tí adé tuntun tó bá lè pàtó tó bá lè létí lójú àwọn kí ni ìdí anything about it? Bẹ́ẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìlà kí ló dé tó mú ọ̀rọ̀ ìlú ìlà? Ìgbà tí kí ni ẹ ṣẹlẹ̀ látàná mo ti pè é mo ti bẹ̀rẹ̀ mo ti ní kó má bínú rẹ̀ ń gbọ́dọ̀ ń fa gidi kí ló ṣẹlẹ̀ náà? Ìjà ti bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ìwé rẹ̀ ti ń pẹ̀ ẹ̀ fún ìsìn wáyé orí mi sọ nípa ọ̀rọ̀ ìtùtù rẹ̀ mo ti kúrò iṣẹ́ ẹ̀rọ 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 gbogbo ẹ̀ka máa gbàgbé ẹ̀ńdó gbàgbé ẹ̀tí mo fẹ́ fẹ́ láàrin náà mo lè pẹ́ obìnrin tí ó ń gbà ní ọdún lórí ìpè rẹ̀ nígbà tó kọ́ máa bì ní ìgbà tó ṣẹlẹ̀ obìnrin bí lè rẹ̀ rẹ̀ kọ̀ tí mi ẹni ní ajíjí ní ọjọ́ ìlẹ̀ báwo ni. èmi ni wọ́n ní mo fẹ́ lọ. ọjọ́ rẹ̀ mi sọ fún mi pé o fẹ́ máa gun ọ̀kadà. bẹ́ẹ̀ni sà. ó ti dé. arákùnrin wò mí bí mo ṣe ń gbọ́kadà fẹ́yàn ni mò ń ta mọ́tò ni mo gbé mọ́tò fún mi òrìlẹ̀ ọlọ́run ló ṣe fún wa. àmì lẹ́bàá rí bẹ́ẹ̀ fún ẹ business man làwọn àwọn ọmọ ọ̀zùn ni business ọmọkùnrin wọn náà wọn kò ní gbọ́dọ̀ ọ̀zùn ṣùgbọ́n mi ìfowó báyọ̀ ṣeré o mi ìfowó báyọ̀ ṣeré o má jẹ mí lówó o tó bá ti jẹ mí lówó tó ti bọ ọ̀kadà mi jẹ́ kò sí wàhálà ẹni tó kọ̀nẹ́ẹ̀tì ẹ pẹ̀lú mi ọ̀rẹ́ mi gidi ìdẹ̀lẹ̀ bojú ẹ̀jẹ̀ ó lè gba nǹkan tì lọ́wọ́ mi ó dẹ̀ ṣe bá mi sọ pé olúwa gidi ni ẹ ó dẹ̀ ṣe sọ yẹn kábà bẹ́ẹ̀. Súlè. Wọ́n tó máa ṣe fún mi lọ sínú stọ̀ arákùnrin kò fún lọ́kadà kan kò gbọ́kadà kan fún mi stọ̀ ṣùgbọ́n ẹdìdẹ. àǹtí mi ẹ̀wọ̀n ibi tí lọ school mo rí ibi tí lọ school. Bọ̀wálé. àǹtí mi. báwo ni. mo wà. ó ti wá sí mo ti lè gbà wọ́n mo ti wò yí náà mo rò pé á ní pálọ̀ lọ́wọ́ mo ti lọ sí school. ìrírí rẹ̀ wọ́n fún mi díẹ̀. báwo ni àwọn ọ̀rọ̀ tí mò ń bẹ̀ sọ orí ẹ̀ náà mo bẹ̀rù wọn mo bó ṣe fi lé sí o wọ́n ní ọ̀nà bó ṣe fi lé sí ó tó wíwà burúkú parí o kò sẹ́ni ìpàfẹ́ náà o especially ọmọ adé tuntun àbí kí ló ń pè é orí ọ̀nà mo fẹ́ ìwà àǹtí mi ṣé Yorùbá náà lẹ́wọ̀n máa sọ fún mi pé kí ni ìwà ṣé mo mọ̀ nǹkan tí mo ṣe ni òun ni pé ẹ ti ń lọ ọmọ burúkú ò lè rí pẹ̀lú mi. ọlọ́mọ aṣẹ́lẹ̀ mọ́ dáadáa òun láti lọ fà á létí tó lè mọ bó ṣe fi lé sí ni gbogbo bá ti dé sí oríṣiríṣi nǹkan là ń gbọ́ lọ nítorí ọlọ́mọ obìnrin kò fojú sẹ́kọ̀ ẹ̀wẹ̀ tó lọ kà ní kò fojú sí o ọlọ́wọ́ dẹ̀ ṣe ní lórí ilé ọmọ. ọ̀rẹ́ mi. oúnjẹ ẹgbẹ́ ní ẹ̀ka ẹ̀rọ mà. ẹ ti ní ká ti lọ a ti lọ jàre ẹ̀rọ máa. ṣé tutù kan nílé ẹ̀mí náà adé tutù. adé tutù. adé tutù. ẹ̀mí bí mo jẹ́ bẹ́ẹ̀. ti lé mi. ọmọ aṣọ yìí lọ́ṣọ́ yìí wọ̀. ẹ̀rọ àti lọ. ẹ̀ka sáà Wálé. Sir, sorry, sir. Why do you school by this time? Mo fẹ́ fẹ́ lásán ni gbogbo wa fẹ́ mú school yẹn ìwà pátá ìwà àgbàjíjà fẹ́ mú school yẹn gbogbo lásán
And I'm warning you for the last time, I don't want to hear any bad information or any bad news from you again. Lodi. Uncle, àwọn aṣọ ọmọ burúkú o. Tọ́ba wa tọ́ wa, àwọn òkèlè tọ́ wọn. Ntọ́yọ̀ ọdún tọ́ ọ̀rọ̀ ìyá ọ̀dà my roof mò ń gbọ́ ẹ̀ mò ń tọ́ ẹ̀ bọ́dẹ̀ sanwó school ẹ̀. Mi fẹ́ gbọ́ pé o ṣe wà ìbàjẹ́ kan ní school again. And let me warn you, you have a place and I'm contesting for a presidential election. Mi fẹ́ kó gbọ́ ọkọ̀ mi jẹ́. Pátá mi lọ́wọ́. Gbogbo ìwà pátá tó yà wọ́n fẹ́ kó gbòkè lé yàn. Gbé èmi tí báwọ̀ sọ̀rọ̀ jẹ́. Lọ́tọ̀ fi àgbàlagbà tẹ́mi kalẹ̀ wí. Ojú ò tiẹ̀. Ṣé ibi tó yẹ ká wà nílé? When we are like you, we are in high institution. So you guys are not even serious. You don't know what you want. I don't want to see both of you together again in this compound. This is the last time I'm going to see you here. Go to school and be a good student, not a nuisance, not a tout. I'm going to warn you for the last time. When you question them, I won't warn you again. This is the last time I warn you. Ṣé ká máa lọ bẹ́ẹ̀? Àǹtí mi. Ẹ bá wà bí wọ̀ ká wà bí éèjì wọn. We're university, studying hard. Aiming high. Àwọn àjọ kan gbọ́ tí wọ́n bá wọn tó bá gbọ́ fún rẹ̀ adé ìjírí ọ̀nà ìgbàlẹ̀ náà Nàìjíríà àmọ́ tiwa ó ṣe máa jà ẹ kò wọ́n ẹ kọ́ wọn lé. Okay. Ṣé ní ọ̀rọ̀ Adétutù méjì sùn nínú ọ̀fọ̀ ara mi? Ṣé ní kò sí ìwọ̀n nìkan ní ìlú àwọn kọ́kọ́ ìpéyìn? Ọ̀rọ̀ Adétutù sí mi, ṣùgbọ́n nǹkan ọ̀gbìn tó kò wọlé pé gbogbo àmọ́ra wa láti wé nínú sùkúlù láti mọ́ra wa. Àwọn ọmọbìnrin pé ó yẹ kí àìka wà ní fámìlì kan náà ni. Ṣé àwọn tó sọ̀rọ̀ má bínú náà? Títí bá sọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn ní ìlú ẹ̀dọ́ kó má bàa gbàgbé pé ẹ máa padà wá sí Ọ̀rọ̀ Adétutù ọ̀gá ti sún mi. Kí ló dé? Adétutù wọ́n fi níbi ìlú sí. Kí ló dé? Ọ̀rọ̀ ẹ̀gbọ́n ti sún mi. Àbúrò kì í yan ọ̀rẹ́ mo yan ọ̀rẹ́ ìlú. Ní bàjẹ́, a máa gbówó yan máa pé. A lè máa pé bó ṣe yẹ ká ṣe. Wọ́n yẹ̀pẹ̀ yìí wọ́n ti kó tán. Ọkọ̀ sì kó débi ọ̀rọ̀ náà. Ìmọ̀ bó ṣe máa lọ. Nǹkan kò gbélé náà, owó náà ní gbogbo ẹ̀ náà. Ẹ̀yẹ fún wa lọ́dà, ẹ̀kọ́ bíbọ̀ wa lọ́dà. Ó tẹ̀ ní àwọn ọmọ ogun tèmi bá sọ̀rọ̀ nínú àlàyé òjò kọ́kọ́ báwọn dẹ̀ máa ń níbi àjò ìgbẹ́jọ́s. Ó ti yín ìjọ mo ti sọ fún ọ pé tó bá ti rẹ́dì òun wọn là ní. Àwọn akójáde ní oṣù ọ̀. Àlàyé máa tún ṣe tó bá tó bá fún ọ̀gbẹ́ sí. Àlàyé. Alómégùn wa. Àlàyé ìlú ní òun fẹ́ rí bàbá mi. Ẹ mọ̀ gan, ẹ bá wẹ̀, máa rí ilé ìtajà. Àlàyé wá kí ló ṣe é padà báyìí. Wọ́n lọ ọ̀rọ̀ ló ń ṣe owó wọlé ẹ̀kọ́ ó fẹ́ padà. Ìlú ìyá ẹ̀ yìí. Ó ń ṣàlàyé yìí. Ló ṣe dára sá. Bọ́lá ti rí gàdú sí. Kí ló ṣẹlẹ̀ kí ló dé tó lọ sí mo mọ̀ ẹ́? Ṣé ìlú wọn ẹ̀? Àwọn ohun ẹ̀mí jẹ́ sí lójú rẹ̀. Ẹ bá mi bá a sọ ẹ mọ̀ pé èyí lè mi bá wá èyí ni mo wá ẹ bá mi sọ fún ọ ẹ sọ fún ọ bí a máa padà wá níta wá. Àlàyé kí ló ṣe é? Kí ló ṣàlàyé mi? Ọ̀hún ni wọ́n ti ṣe é mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kí ló ṣe é? Máa gbá ìyá ẹ lọ́kàn, ó máa gbà dúró kọ́ ni. Kí ló ṣe é? Wọ́n ló fẹ́ jọ mí, kó má jọ mí. Mi ò ṣe é jọ sẹ́. Àmì náà ló dẹ̀ ti rí yẹn. Mo sọ òyìnbó kan fún ẹ tó bá mọ̀. Mo ní gentility of a lion. Ọ̀pẹ̀rì ọmọ pàwọ́ ṣòro ṣe o. Agbára òkè pariwo. Ẹ sọ bẹ́ẹ̀ àti pé ẹni kì í fojú sí ilé ìwé mi. Ẹ wo ìgbà ẹ kò yé mi nígbà tí mo rẹ̀ rí ìsìn. Àlọ́ fojú sí ilé ìwé. Ẹnu sọ. Báwo sọ ọjọ́ kí ló ṣe é? Ìwọ dábì pé mọ̀. Kí wọ́n mọ òròyìn? Àjọ títí yà lójú. Godmother ẹ máa farabalẹ̀. Farabalẹ̀ kò gbọ́ mi. Olúfẹ́ jọ mi. Mo sọ bẹ́ẹ̀ ń gbà ẹ̀ sà.
àmọ́ bí mo ṣe rí àwọn gáìsì yìí ẹ jẹ́ n padà wá. ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jọ mí ni ló ti yí ẹ ó ṣe dágbó lé mi ṣe rí àwọn nǹkan tó rò pé kó máa bá àwọn èèyàn tó rò pé ó lè rí ó ti rí bá wá fi ẹlẹ́ kó lọ ní ti wà lọ́wọ́ ẹ̀ tó bá lọ ò lè lọ mọ́. ọ̀ṣiṣẹ́ rí bí mo ṣe wà yìí ẹni mi máa ń bò ẹ ti sọ fún mi pé kí n fojú sí ìwé mo gbọ́ mi sí ṣé máa fojú sí ìwé. ṣọ́ọ̀tì tàbí bá ní kọ́ gbé bọ̀ jáde. ibo ṣé o gbọ́. ọkọ tó ń pè ní gbèta àkọ ẹ bọ́ ṣe ń ta gbèta àkọ bọ́ ṣe ń yìn ó ti yẹn wá gbọ́ mi. ó dàbí pé wọ́n ó ti mọ̀ ń pa ẹ̀ nìyẹn ó ti rí mi nìyẹn ìyá wa kọ́ ẹ̀ ọwọ́ mi mẹ́kọ́ ẹ̀ ajẹ́ kò ní kí wọ́n bí mo ṣe máa ń jẹ́ bí tí mo rí tó kó mi bẹ́ẹ̀ wọn náà bẹ̀rẹ̀ sí máa jẹ́ jù. nǹkan tèmi sọkọ ni àti tí bá súnmọ́ yín ẹ̀kọ́ lẹ́kṣọ̀rà yín ẹ̀kọ́ kọ́ mi máa dé máa. òun náà ni mo ti fẹ́ kọ́ ẹ yìí kíkọ́ tí mo rí lẹ́kṣọ̀rà ò lè wà kó má ná wọn student. kíkọ́ yìí ó ti lágbára yìí. èlé ò lágbára kò sí tó ń lọ wá gbọ́ ara balẹ̀ kò lè máa gbádùn wá gbọ́ mi stage ti bẹ̀rẹ̀ nìyẹn máa bá lẹ fi sílẹ̀ fi ṣe ẹ́ tó tú stage ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn torí wá jẹ́ kí ló àmẹ́ ojú nìyẹn ojú omi. fún làwọn á ń pè ó máa wẹ ẹja. gbogbo mi tẹ̀fẹ́ kó ṣe yìí gbogbo wọn ló máa ń ṣe é ṣeré máa ṣe é ṣe. ojú ẹja lélẹ̀ ẹ̀mẹ́ẹ̀kẹ́ mi ṣe ẹjọ́ ẹja. irọ́ farabalẹ̀ ó fẹ́ dàbí èmi wàá wá bọ́ gbogbo aṣọ àtàkùn pan àwa lọ wọ ilé fún 15 minutes first stage ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ẹ nìyẹn. eléyìí ò ṣe sí mi pútà mọ́ wẹ̀. farabalẹ̀ ibi tó fẹ́ gbà náà láti ṣàwá ti ṣe yẹn ṣó ti bí ẹ bàbá máa train ẹ tán bóyá máa bọ́ ṣe ẹ̀jẹ̀ straight ẹ fi ẹ̀ kó bọ̀ fúnra ẹ̀ máa bọ̀ iye olóúnjẹ ẹ ká sọ ẹ ń sùn ni. àmì òsùn ẹ kújọ mẹ́ta mo já yín lóhùn. ẹ ní ráìsì. àìwá wà wọn kò lè wá sí ẹ. ẹ wà lásán. wọ́n ṣe wọn bá mi gbé wọn wá ní ẹ̀hún tẹ̀ ẹ̀hún tẹ̀ tí wíkà. ṣé kò sí búrẹ́dì. àìwọ́ wà búrẹ́dì yẹn gan mo ṣe ìgbà ni. ẹ wo ẹ fún mi lẹ́wà 300. ọlọ́mọdé àti ẹ̀ lásán láì sọ lóńgbò. àti rè ẹ wò mo ti lọ sọ́dọ̀ ó tiẹ̀ ti sú mi báyìí pé ọ̀dọ̀ yẹn lẹ́ran bẹ́ẹ̀ wọ́n á sọ fún mi pé àfi tí bá mọ́ wá pé wọ́n bẹ̀ sí ìkẹlẹ̀ wọ́n ló fẹ́ràn fún mi. èyí tó mọ̀ ṣé wọ́n lè ṣe wá pọ̀ báyìí kí ló fẹ́ tèké láti gba ẹran ẹ kó má bọ̀. ìgbà kan ní pé tí ìbá mọ́ dání pé mi ò má dé ṣe transfer fún ọ ìkókè bó ló fẹ́ kí n fi lọ́kadà àti. ó tiẹ̀ ti wá sú èmi sí lẹ́fẹ́ kì í ṣe. wọ́n máa jẹun láṣọ. omi yóò tutù. ẹ̀wẹ̀ má bẹ̀rẹ̀. mo bá ṣe fẹ́ ṣe báyìí. ó wọ́n bá ṣe máa ṣe. àwọn táwọn wá gan ìfẹ́ la fi ń wá ẹ wá mọ̀ kadà gùn. àmọ́ lè gan kadà. ojú ògùn tẹ́lẹ̀. àbẹ́ẹ̀ ni. alámọ̀lẹ́ o ẹ láyé wọn lọ. ẹ ṣe gan. ó gbẹ́rọ pẹ́ o. ẹ̀wọ̀n ẹ bá mi ṣe transfer sí wọn máa ṣe fún ọmọ tó ní kó lọ gbà kó tó máa gbà wá jàre tó fẹjọ́ sùn. ẹ ṣe jàre ẹ ṣe kò ní kẹ má rọra o. ẹ mú mi lọ́mí. ọ̀rẹ́ ṣùgbọ́n tó bá lè ta wà wá jẹ́ pé tó wù lè ta wà á yẹ dúró sí club yẹn. kò rí bẹ́ẹ̀ bó ṣe sọ yẹn
nígbà mi jẹ́ pé lọ́mọ yẹn pé tó bá yẹ busy wọ́n yẹ tàwa show up. lóòkàn tó ṣẹlẹ̀ ni pé ó ní ọmọ kan tó pè mí lọ́jọ́ yẹn pé mo sì wà lọ́sibítù ṣé ọmọ ẹ̀ mo lọ dá lóhùn ṣó má bínú tó tó bá tí mi dára ìwà síbẹ̀ yẹn. kí ni kan ní mo fà tọwọ́ àtọwọ́ ọmọ lẹ́sì ọmọ lóore kó tún wá club ìwé kò padà wá. pàdé má bínú ọ̀kadà mi ló gbé lọ yẹn o ọ̀kadà mi ló lọ yẹn náà. ìṣòro ara bọ́ọ̀lù ṣe máa ń ọ̀kadà àti ìsinmi ọ̀gọ̀dì sáyẹn kọ́ ọ̀kadà ló ń gbé lọ bọ́ọ̀lù ṣe dáhùn kọ́ ọ̀kadà ló ń gbé lọ. mo dá ọ̀kadà mi náà ṣé mo plate number ọ̀kadà mi ni mo dá ọ̀kadà mi mọ̀ náà. ọ̀kadà ló ń wá àjà. olóńlọ yẹn náà olówó àbá. máṣíìnì lọ́wọ́ àbá ẹ̀. ó sọ fún mi o àwọn alẹ́ wa bá mi o pé kí n bọ́ ọ̀kadà mi lọ́wọ́ o ó ní jábàjábà ni bọ̀bọ́ yẹn o sórí ilé ayé báyìí èèyàn ṣe kéèyàn ṣoore ni àbí. ṣé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ èèyàn nìyẹn kò yẹ kí yẹn máa yẹ lẹ́nu náà wọ́n fẹ́ gbà àwọn ẹ̀bà bá lọ máa ṣojú àánú tó bá yẹn ti gbá àwọn ẹ̀bà náà gbà tó bá wọn máa bẹ̀rẹ̀ sí ọ̀gá lórí èèyàn ìwé èèyàn nìyẹn ìwé kí yẹn máa jẹ́ lójú mo bẹ̀rẹ̀ sí máa ń ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìwà sí ọ̀rọ̀ tó lágbára o ṣèbí àdéhùn àgbìmọ̀ tó wà lẹ́yìn ní ìgbẹ̀rẹ̀ ọkọ̀ sílẹ̀ ẹgbọ́n padà fún àbí ìbá àdéhùn wọn ọ̀kadà lọ́wọ́ mi ó tó àgbẹ̀ fún yàn. ṣe sùúrù ojú wọn lè yóò gbìn ṣèbí àdéhùn wà láàrin ìgbà tó fẹ́ gbọ́kadà kò sí wàhálà lọ́wọ́ yìí gbọ́kadà wà lọ́dọ̀ wá fi dùdú wá fún olùmọ àwọn bí máa ń lo ọpọlọ láti gbọ́kadà lọ́wọ́ ẹ̀ ó tó tọ́ nìyẹn o ó tó tọ́ wọn fẹ́. bọ́ọ̀ ṣe máa ń ṣe nìyẹn. o gbà kan lọ́wọ́ èèyàn o tún pè pé yàn mí. Bọ̀wálé dẹ́kun ẹja, ó dẹ́kun ẹja, ó dẹ́kun ẹja, ó dẹ́kun ẹja, Bọ̀wálé dẹ́kun ẹja. Ìnana sí nana kínà. Ẹ yàgò fún, ẹ bìlà fún. Àlọ́kọ́lọ́ kígbe ìrìnjẹ ọ̀kẹ́. Mo lẹ́yàgò. Ẹ yàgò fún ẹbìlà fún àlọ́kọ́lọ́ ìrìnjẹ ọ̀kẹ́ ojúkára ọlọ́ṣà ó ti gbé wí Bọ̀wálé 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 Manica. Good to see you. Hope you are fine. Ọmọdé àná. Báwo things? Àdúpẹ́ sà. Kí ló wá ṣe ń bí? Àbúrò mi kan ṣì wà nínú ọgbà. Nínú ọgbà ní ìbàdàn? Ẹ àmọ́ àwọn performance ìṣẹ̀dọ̀ yẹn. Jẹ̀mí ò jẹ mọ́ o. Àwọn ìlàkàtà máa ń sọ náà. Yes. Ṣé ṣe kókó máa wo yìí? Òyìn sí iná máa ń gbá tẹ́nà wá gbà ẹ̀. Apá ẹ̀ ṣì wà bí o. Ọmọ sígbà yẹn náà, àpàlera mọ yín dáadáa. Nígbà bó ṣe dàlẹ́ ìlú rẹ̀, kò dẹ̀ ní jábọ́ ń bẹ̀ lágbára náà. Àwọn aṣíwájú ẹ̀ náà ṣe jábọ́ ẹ̀ náà ní jábọ́ ń bẹ̀. Sàyí máa pẹ́ fún wa sà. Ọkọ̀ bó sùn ló jẹ́ mọ́ wá sí. Bẹ́ẹ̀ni o, family nǹkan sà, àwọn ìyàwó yẹn àti àwọn bó ṣe wà náà gbà máa check in lọ́fíìsì. All right. As I was saying, kò ṣe pé gbogbo àwọn tó wà ní school yìí náà ni bad boys. I was once a student here and version more music department náà lèmi náà ti ṣe tán. Inú ọgbà yìí náà dẹ̀ ni. So àwa pẹ̀lú àwọn one of the best students back then. But ẹ lè mọ̀ pé orin tí mò ń kọ yìí náà is just this music. So kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó bá ti focus you will surely get there. Yeah, that's what's up. Ẹ mọ̀ kan nǹkan táwa fi gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò ti yé wa nǹkan táwa kọ́ fi fẹ́ràn yìí òun ni orin tẹ̀ ń kọ orin tẹ̀ ń kọ yẹn la fi fẹ́ràn yìí ṣé mo kọ́ ẹ̀jọ̀ ẹ̀kan ìfọ̀ wa. Normally you know say me I bad mo pe mo bad mo tó bá yẹ ká kọrin ọkọ tó náà fi ràn wá èèyàn kò sí wàhálà ó gbọ́ wọ́n ní àníkú ní kékeré àdẹ̀ní bá wọn ṣọ́kù ẹni tó bá ro kúrò wá ló máa kọ́ kú ẹni tó bá là ní jẹ́.
Okay, ọní kí leléyìí náà? Bẹ́ẹ̀ni ni. No, èmi máa sọ pé pẹ́ẹ̀nì ni. Kí lórúkọ mass station yín Mr. Bẹ́ẹ̀ni ni. Kí ni kọ́lá aṣọ yìí ṣèbí white ni? Kí ni òyìnbó máa ń pe náà? Ṣèbí light ni. Kí leléyìí náà? Ṣèbí belt ni. Private kí náà máa ń pè? Ṣèbí jet ni. Kí leléyìí náà? Ọmọ na iPhone. Má wọ́n ni one day brother you sef go buy phone. Mo yẹ kan tó le when you are talented you are talented. So tẹ́yìn náà bá fojú sẹ́kọ̀ọ́ yín ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe. Very soon ẹ̀yin náà máa dèèyàn ńlá ni. That's what I'm saying. Àmọ́ ni kò má rẹran aláyé. Orí ẹ dàrú ṣá. Orí àwọn àǹtí ẹ dàrú. Kò lọ́pọ̀. Bàbá máa sọ fún bébì yìí o. Olórí burúkú fẹ́ bá jà. Kí irú eléyìí kémi àti ẹ̀jẹ̀ lọ sójú ogun. Ókè a lọ bẹ̀ nọ́mà mo rówó yẹn gbé. Mo yí tàtàtàtà. Mo dẹ̀ gbé tàtàtàtà jáde. Kí bébì kó assist mi kó gbowó dání. Òlé ìyárí tó pé òun sí ní òun kíní kan. Wá ayé ẹ fẹ́ bàjẹ́ ṣá. Ayé àwọn àǹtí ẹ máa bàjẹ́ lóṣù. Inú bí ni ariwo orí burúkú kọ́ ní ṣe ẹni. Aláyé. Owó mi dà. Owó dà. Aláyé ẹ jẹ́ kí n yẹ̀ sí bí ó ṣe jẹ́. Èmi ò fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀. Owó tí mo rán ẹ̀kọ́ ẹ lọ gbé wá dà. Actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé normal adébẹ̀ lóòótọ́ mo rọgẹ́dí mo wọ bẹ̀ mo gbówó jáde. Kí bébì kó dẹ̀ assist mi kó gbówó ká máa bọ̀. Ṣé ló ju owó sí mi láyà? Mo kò dàrú pé ṣé lè wọ́n ẹ̀mí ni èmi ọkùnrin ìwọ obìnrin àtẹ̀ǹtọ̀ kó máa fún mi ní voice. Mo ṣe gbóhùn ẹ sílẹ̀ nìyẹn mo ní pé àwọn méjèèjì. Kákẹ́nu ẹ. Àbúfẹ́ dúpẹ́ pé mo gìtá mi ò sí lẹ́gbẹ̀ẹ́ mi. Dálé bàbá o. Bàbá o. Ẹni tó bá ti wà pẹ̀lú mi iná ti lé o. Báyọ̀ ti lé ìyàwó. Aláyé. Báyọ̀ ti já ẹbọ wọn lọ sí ẹ́sì tí odò yẹn ni o ti tọ́pọ̀ kan mí nìyẹn. Wọ́n ti gbáwó ìwọ ọkùnrin kùnrin wá sọ obìnrin kò gbé jà àbí kí wọ́n gbé jà ẹ wá ń pariwo bọ̀ pé kémi asẹ́tù ìdárin yẹn já wiri. Àlàyé àbọ̀ bébì yóò fọ́kọ̀ bí kan ṣe ẹni èmi ló ń bá rojọ́ òun bẹ́ mi rojọ́ fẹ́yìn méjì ń fa wàhálà òun bá mi rojọ́ fẹ́yìn méjì fẹ́ tójú ara yín mọ́lẹ̀ òun bá mi rojọ́ pé fẹ́ wọnú ara yín òun bá mi rojọ́ pé fẹ́ fara yín yà nǹkan tẹ́mi dẹ̀ ràn yín ò gbé wọ́n wá ń wá kémi wá sọ fún yín pé nǹkan tó ṣe dẹ́lẹ̀ abẹ́ ìjà wèrè ọ̀gbẹ́ni padàkó lọ gbó wá fún mi. Àlàyé kan tó ṣẹlẹ̀ simple very simple báyìí ni òkè àti o ti gbowó bọ́tà ó yà dẹ̀ ní ṣó sọ pé kémi máa gbowó mo ti ránṣẹ́ láti máa ṣàlàyé fún pé àwọn tó bá bíbá yìí gan wọ́n máa ń tẹ̀lé mọ́ mi. wọ́n máa sọ ẹ fẹ́ mi jà ẹ́ ọ̀gbẹ́ni lọ gbé owó mi wá fún mi ṣe kó wá wí ìfẹ́ para yín lọ gbé wá fún mi. máa lọ kí ló ṣe bàbá ẹ̀ clear ó ti lọ. ohun tó di ẹ kó lọ gbé owó wá o. ṣú kí ṣe wọ́n fẹ́ wọnú mi ni máa wé lórí ẹran ojúbọ àwọn olẹgbẹ́ ìyá ẹ̀ mi. bẹ́ẹ̀ni olóṣè. Àlàyé ọmọ yẹn rúdú ó lójú náà fa olúdú ni. Àlàyé náà ṣe báyìí jẹ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n rí. ní pé ṣe ń dùn náà ni àárín ẹsẹ̀ máa ń make sense. ọgbà ìlú sonúlé dàrí ẹ wá fún. ọkọ rẹ̀ àtọ̀hún sáàrin ẹsẹ̀ àtọ̀hún. so ọ̀gá mẹ́kọ̀ọ́ mọ́tò ìyàwó mi ó dà láàmú bàbá mi wò ac ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa so 100 náà 6 so ẹ wá mi wò ẹ mo ṣe wọn alẹ́ for now mo wà nílé okay mama expecting how do báwo ni. mo ní sọ fún yín pé mo ti gbé ọ̀kadà sí ọ̀dọ̀ Súlè mo dẹ̀ ti fún ní kì àmọ́ nǹkan tí mo ní kí n sọ ní àná tẹ̀ rí mi ó ní nǹkan tó ṣẹlẹ̀ so èní náà dẹ̀ nílé yìí mo ṣe kúrò ní mẹkáníìkì mi ní parí iṣẹ́ tí n bá ṣe lọ́la máa fi balance owó méjèèjì pọ̀ ẹ má bínú ọ̀gá. Did how do you? You told me last week have you sọ fún mi pé
àwọn ọmọ ẹ̀gbọ́n lé wọn kúrò ní school ìyàwó ẹ̀ náà fẹ́ sanwó kan ní ṣọ́ọ̀bù lápò tó gbà Audu mo fẹ́ lówó yẹn mo fún mi. èmi nìkan tán ọ̀gá ẹ ṣe yan bó ṣe ròyìn rí gan lẹ rí. àmọ́ Audu. gbogbo orílẹ̀ èdè òṣèré and from today henceforth má jẹ́ kí ẹnu lè yẹn mọ́. I don't want to see your leg in this house. ọ̀gá bá ṣe bẹ́ẹ̀ tí n bá rí ẹ ń bẹ̀ máa fọlọ́pàá gbé ẹ. ọ̀gá kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi ẹ jọ ọ̀gá ẹ jọ. látànà bó ṣe ń bọ̀ pé ẹ wà náà owó kíní ò rí sọ máa ṣe ń bàjẹ́ kíní ọkọ̀ ìwọ Audu ṣé ó ṣòro tí mo ṣe lórí ni ẹ̀ tí àwọn tó tún bá já mo gbọ́ ọ̀kadà fún ẹ wọ́n á gbé fún mi wọ́n wà reckless káàkiri bẹ́ẹ̀ ni. kò rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ yẹn olóúnjẹ tí mo ti ń jẹun nísàlẹ̀ ń bì wọ́n náà fẹ́ gbẹran lọ́dọ̀ kọ́sítọ́mù àwọn ni mo ṣe ní kọ́sáré gbé lọ mo ń jẹun lọ́wọ́ ni pé kí n dẹ̀bi yẹn sinmi ẹ̀jọ́. ọ̀kadà tí mo gbé fún ìyá ẹlẹ́ran ìyá ẹlẹ́ran yẹn àtẹnudí gbọ́kadà fún tó máa gbọ́kadà fún ẹ mo ti sọ fún ọ̀rẹ́ mi tó mú ẹ wá o tó mo ti gbọ́kadà mi lọ́wọ́ ẹ. ọ̀gẹ́jọ́. Audu òun lè máa ṣe ẹjẹ bọ́dà idiot àṣewọ́n láǹfààní àwọn ẹran pé èèyàn yìí kan. mẹkáníkì ẹ̀ ní kí wá tẹ̀ wá. You sound funny. I said the way you are tapping me, only leave and go. Kò yé yín wọ́n tó máa ṣẹlẹ̀ ní pé ẹ má wọrí báyìí tí mo ṣe bí sí bó tó bá ti di ọ̀lẹ́ a máa rí ẹ̀ ṣò ẹ wá bá mi ní ìdáná tí wọ́n fi bẹ́ẹ̀ sí ṣe ti lọ láti. ẹyẹ ẹ̀ sọ. kílẹ̀ kó bọ̀ látọjà. Bàbá ń béèrè lọ́wọ́ pé kí ló kó bọ̀ tó jáde. àwọn ọmọ ọ̀rẹ́ wò púpọ̀. kí ló ṣe kó tiẹ̀ jáde kárí àbójú ọmọ fi pamọ́ fèmí ni. lórílẹ̀ tó lórúkọ ilé xr ọmọ àgbà tó ṣáà jọ mí yẹn ṣá wọ́n ti púpù gọ́ọ̀kẹ́ lóko tó pọ̀ tó yìí tọ́wọ́ yẹn sùn nígbà tẹ́ ẹ̀ kó ni. Bàbá ọpọlọ ń wò ọpọlọ ń sùn bíi sẹ́gẹ̀ ni ọpọlọ pé wẹ́ àwọn ilé náà máa wúlò fún bàbá tọ́wọ́ yẹn sùn nígbà tẹ́ ẹ̀ kó ni ọgọ́ lọ ni ọgá ń sátẹ́gùn fátẹ́gùn òrùn sí wọn. ìyá tó kó méjì lẹ́nu ìyá ti pẹ́ ìyá ti kó 24 ìta ti tú wàárí. ọ̀rọ̀ àbáyé jẹ́ kó máa mọ̀ pé ìyálà ìyá ẹ̀ mo sì jẹ́ kó tó wáyá tó máa kó máa rúga fún má dẹ̀ rúga fún máa kó apá ẹ̀ ni. ìwọ gbọ́dọ̀ ẹ̀ka credit ká lè improve ẹ̀ ṣó ti yí ẹ̀ wọn kó sí ṣó yí ẹ̀ ó tẹ oúnjẹ méjì pẹ̀lú bíi. ìyànà sọ̀rọ̀ ṣe. àbáyé lè wá tí wá kéré ṣẹ́yìn tó bá máa dọ̀la I make sure pé system ó drop sórí table bàbá àjẹsẹ̀ monitoring ọlọ́run sẹ́ ẹ̀ kó tó ń ṣẹlẹ̀ pé ṣòro àwọn iṣẹ́ yìí tó ṣe wà ní pé ó lè láti tà ní gẹ́gẹ́ bá ti mọ iṣẹ́ wa náà ọkàn wà ọ̀bọ́n mi yẹn wọ́n flush gbogbo àpáta a kò lọ sí bọ́dà kó tó ní wọn tà sí tó ti yé owó dẹ̀ máa jáde ìgbìmọ̀ sẹ́nu lẹ́kọ́ wá wúwo pàǹpà ní o pàǹpà ní oníbàjẹ́ oṣù ọ̀jọ̀. àfà bàbá náà máa love club. àti gbọ́. oníbàjẹ́ ọmọ mi ọ̀rẹ́ wọ́n ló nílé ń tiẹ̀. dáa. ọ̀rọ̀ ẹ̀ ṣọ́ oṣù oníbàjẹ́ ọ̀rọ̀ ẹ̀
sọ iṣẹ́ ńlá tó wú wọn pàǹpà lédè ìlú ló tẹ wá dá mi dúró sí ìgbà yàrá. Anyways, ó ti tó cut that off. Ṣé ti sọ fún Ṣómọ̀? Kò sáà mọ̀ kò sí àwọn bẹ́ẹ̀ ó yẹ kó náà ti mọ̀ bọ̀ ìwọ má kaná lórí rẹ̀. Never tell her ni. Never tell her ẹ má kọ lórí yẹn. Fine girl, ó wà ó kù. Ọ̀rẹ́ mi ló ń bá fún ẹ náà. A lè ṣùkà fún ẹ náà. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ṣùgbọ́n ká máa lọ. Ọlọ́run ajá ká máa lọ kò sí àwọn bẹ́ẹ̀ wọ́n lè ṣùkà fún ẹ. Fine girl. Buhari of Lagos ní ṣé wọn gbé gẹ̀ẹ́sì. Wo máa ń lè ní àjọ kàwé ní school ni. Sórí anything tó bá ń ṣe, èmi kàn wọ́n nígbà wọ́n fún tries. O mọ nǹkan táwọn student jẹ́ lára àwọn student wa tán jáde, àwọn senior wa tán jáde nìyẹn. Àbẹ̀ mi náà try ìwé náà gbọ́ sí ẹ̀, mi náà láàbù. Bóyá fún mi vice ìdẹ́gbẹ́ sí. How many times you dey bother me? Yé ọ̀rọ̀ owó ló bá mi. Mi àná fi wait make I get money. Make I just say cash out on the table. Yé cash my money ni. Bọ̀ wá lé bá mi gbowó mi. 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 Wo má wọlé máa rí ẹlẹ́ta ti ẹ̀. Dábàá yẹn wá sí. Ẹ tí lọ lónìí. Àti lọ wọ́gán ni mò ń wá kiri. Torí àmọ́ ṣe lọ pé orí kò sùn lẹ̀ sí ẹ̀. Òun ló wá mú àwa sí ìgbà tó bí àìlò máa wà. Adétutù ńkọ́? Ó wà ní class. Ó máa ti máa wá ní látàkùn. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ wálé wàhálà mi ní surprise. Surprise package. Surprise. Èmi ìṣọjọ́ ìbí mi nàbí ló lọ́wọ́. Ṣé mo bá pa ẹni ṣé tí bá bá pa ẹ ṣé mo máa mú koríko sùn ẹ dání ẹ ṣé o ṣe kan tí ò dání. Surprise. Owó tó bá rí ó máa yà ẹ lẹ́nu wá wò pé surprise. Bíi pé wọ́n máa mú ṣe jàre mọ́kàn nílé báwo ni jẹ́ ká lọ. Kí ló ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣáàrí lọ́wọ́ ọ̀yá ẹ̀. Ọ̀rẹ́ ìtìrí tó mọ surprise àti náà fẹ́ surprise. Ibi kò mọ mi ò mọ̀ pé. Má ṣe. Ó ní ó má ṣe. Kí ló ṣe? Ọmọ mi má ṣe. Kúlẹ̀ síbẹ̀. Má ṣe o. Torí má ṣe. Ìyàwó síbí kan wọ́n síbí kan. Ọmọ mi ìwà tó ta. Ó pariwo. Ìwé la pé kó lọ kọ́. Ọmọ mi kí ló dé tó fẹ́ kọ́. Kí ló dé tó gbọ́ ọ́? Tó ṣe bí gẹ̀ẹ́lì pa òun ẹ̀ tó bá dé ta. Máa pa àwọn èrò tó bí ẹ̀rọ ọ̀hún yóò fi ẹ̀. Tí wọ́n tún ọ̀nà rẹ̀ mo mọ̀ náà fẹ́ fi ẹ kọ́ bọ́ọ̀dì. Tó gbọ́ sórí orí. Níbo ṣe pàdé mi láti ọjọ́ yìí. Sórí kankan ni wàá rí. Tí bá ṣe kí ni ìfẹ́? Kí ló rí bí? Lọ́tì. Kí ló rí bí? Lọ́tì. Ìyàǹdè. Pápá sókè. Oya etí ẹ̀. Lẹ́sẹ̀ máa kọ̀ọ̀kan fún ẹ. Ó lọ ìfẹ́ fẹ́rẹ́. Ṣú. Ìwà rere ṣóhunlẹ̀ ṣọ́ni. Ọmọ mi ìwé la pé kó gbajúmọ̀. Kí ló dé tó wá lọ ń kẹ́gbẹ́? Ọmọ mi kò tọ́ kó hùwà tí ó tọ́. Gbajúmọ̀ ẹ̀kọ́
ẹgbẹ́kẹ́gbẹ́ ìyá ni kò jẹ́ ní. Má ṣe o. Nìyẹn o. Ẹ bá sọ. Mo ń bọ̀ o. Ok. Ẹ bá sọ. Láti bo ààrẹ ń béèrè. Chief ni mo béèrè. Ọ̀hún sí àwọn àjò. Nígbà tí wọ́n ti jọ sọ̀rọ̀. Ṣé lápẹ̀pẹ̀ pẹ̀lú wọn léèmí ni? Bẹ́ẹ̀ni. Dẹ́n ṣo lè ṣá. Ní ìṣòro. Ẹ wọlé. Àgbègbè pé ẹ ṣọ́ọ̀bù ẹ̀ fi ṣe. Ó lè. Kò sí wàhálà. Ẹ jẹ́ kí n pè padà. Ẹ jẹ́ kí n pè padà. Ẹ ra ọmọ o. Ẹ ti ṣe gbé máa. No. I hate it. I don't want embarrassment. Ẹ jìde. Ẹ jù sá. Ẹ má bínú o, mi ò mojú ìwé ojú ìrírí o. Èmi ni ìyàwó bọ̀bọ̀ tẹ gbọ̀kadà lọ́wọ́ ẹ̀. Audi. Madam, ọkọ yín wò lè lọkọ yín. Ẹ má ṣe pé fún ẹgbẹ́ má ṣe pé. Madam, ọkọ yín ò dáa, kì í ṣe èèyàn. Ọkọ yín mo ṣe láàánú. Mo gbọ́kadà fún, mo máa fi bọ́ ìyàwó máa fi bọ́ ọmọ. Ibi tí ẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ yẹn fi wá bá mi fi gbọ́kadà lọ́wọ́ ẹ̀. But mo rò pé kí la mú ayé, kí la mú ayé máa báyé lọ. Ọlé àpò gbogbo ẹ̀jọ́. Àṣeláàánú wọ́n ta fàlà káàkiri àdúgbò. Ẹ má gbọ́rọ̀ òun èèyàn. Tẹ bá ní ìrànlọ́wọ́ mi ẹ wá bá mi màá ṣe fún yín àmọ́ ọkọ yín yẹn kò ti bọ́. Kí máa lọ ẹjọ́ bá mi jù má yẹn kí n lọ ẹjọ́. madam lánàá òde yìí ọ̀kadà yẹn mo ti gbé fún yàn mí èyí mi tí wàá mo ti gbé fún madam tẹ bá ní ìrànlọ́wọ́ mi ẹ wá bá mi. Ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Tẹ bá ti ní ìrànlọ́wọ́ mi madam ẹ wá bá mi. Mo ń bẹ̀yìn mo dúró ẹjọ́. Ẹjọ́. Túlé àmì ṣe déèdì fún wọn. Irú like husband like wife. Àìní lọ ní ẹ̀tẹ̀lẹ̀ fún àwọn kan. Ojúmọ̀ ẹ̀ dáadáa o, tó bá tún bírí ìbàyẹ̀ lẹ́sìn, a máa ṣílẹ̀kùn fún ọ. Adébíyẹ̀pé. Sórí ẹ̀yìn tí ló fẹ́ sọ. Sórí àwa bákà lọ́wọ́ ẹ̀, àṣírí mọ́ lọ́wọ́ ẹ̀. Ayé ìgbà kan ni bákà máa ń nà Chelsea o. Ìṣe ayé ìsìn yìí o. Ẹ bá tún wá ẹ̀ tún jẹ́, ẹ bá tún wá ẹ̀ tún jẹ́, ẹ bá wá ẹ̀ mọ̀ jẹ́ ní 20 times ni. Ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ibi tí mo gbé láti bákà dé, orí mi, orí bákà, kọ́lọ̀ bákà, òun gbọ́n mi, kọ́lọ̀ bákà, òun wáìnì mi àná. Gbogbo ara ẹ jẹ́ bákà ṣe máa nà yín náà ni. Kò pọ́síbọ̀ rẹ̀. A máa nà yín ni àyẹ̀ṣẹ̀ máa nà yín, ó dẹ̀ mọ̀ pé máa ń jẹ́ lọ́wọ́ wa ni. Ó dìgbà yẹn náà, àmà àwọn ẹ̀kọ́ máa win. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣàwọn ilé ìbá sùkúl dàrú báwo? Inú ń da skul, kí lè lè sọ. Ọ̀rẹ́ o jẹ́ nìdí owó ní skul ti dàrú o. Skul dàrú bí báwo?
kú dárò bá dárò ṣé yóò mọ̀ pé ẹ̀sọ́ Bọ̀wálé lọ́fẹ́ wá gbà ní abẹ́yìn mọ̀ pa Bọ̀wálé ni. àwọn akẹ́ kí ni tiwa ọ̀rẹ́ ẹni tó jẹ́ gbì ló máa kú gbì kí ló kà wá. ìwọ ọmọ ẹ sọ pé ó máa ń sọ fún ẹ pẹ̀lú ọjọ́ orí ẹ yìí àwọn nǹkan tó ń gbé ọjọ́ orí ẹ lọ o. jọ kí ló gbé mi tó ń gbìn báyìí. ọmọ dá sí ọ̀rọ̀ Bọ̀wálé kí ni tiẹ̀ pẹ̀lú ti Bọ̀wálé. àwọn kò sí ọkọ̀ tẹ́wà sí ní ọkọ̀ pa Bọ̀wálé kò sí ọkọ̀ kò sí ìfọ̀ ẹ bá fọ̀. ọ̀rẹ́ sọ náà mọ̀ ń pa Bọ̀wálé. ó ní nǹkan tó ń gbénu ọmọ yìí o. ó lè jẹ́ tight friend yìí ọ̀rẹ́ Bọ̀wálé ni o. mi ò kúkú ní ìrìn kúkú mọ̀ ń pa Bọ̀wálé àbí ṣé o. ọ̀sán mọ̀ ń pa ẹ̀. ọ̀rẹ́ bóyá kó bá wa lẹ́yìn o. jà máa lọ. ọjà àgbẹ̀ kí á kó ṣe kí á kó bẹ́ẹ̀. Easy for the hustler. Napale ni dọ̀túnla. Wọ́dọ̀bù ọ̀tún bọ́ọ̀bù lọ. EFCC lé wọn lọ́dọ̀. We see shege to fight poverty. I see shege to fight poverty. Them see shege to fight poverty. Almighty, mighty first Christ to the Azula. Akọni ọ̀pẹ fún wa máa wá ìdàgbàgbà. Hello school. Let's go to the ọmọ rí alákòókò tẹ̀sẹ̀ ni. ẹlẹ́kejì ò balance. àti wà kí ló dé. Bọ̀wálé ni. ló ṣe Bọ̀wálé. so wọ́n ń jà wàhálà. níbẹ̀ o wọ́n ṣe fún wa ní wọ́n ń jà. èmi tẹ̀ wọ́n bẹ̀ ní wọ́n bẹ̀ mo gáì. jọ ilé síbẹ̀. wọ́n ṣe kí ni. wàláì bẹ́ẹ̀ ṣe pariwo yẹn sàlẹ̀ mo fẹ́ pariwo. ọmọ ọmọ pé Bọ̀wálé lẹ́gbọ́n jáwé lẹ́gbọ́n gbà èmi kò lè jáwé lẹ́gbọ́n. àwọn kó tó di pé Bọ̀wálé jábọ̀ àjọ gáì jọ kò tó kú. Àríkẹ́! Àríkẹ́! Bọ̀wálé ni. Bẹ́ẹ̀ni sọ́sùn ni ẹ o. Bẹ́ẹ̀ni àbúrò ni. Bọ̀wálé ṣe kí ni? Bọ̀wálé ṣe kí ni? Ó kú tì. My dear, owó mi ni. Bọ̀wálé. Tó lórí burúkú ọmọdé tuntun. Mi jábọ̀. Àwọn ọmọ tó jábọ̀ sọmọkùnrin o. Ó dàbẹ̀rù kọ́ bàrẹ̀ jábọ̀. Bí o sílẹ̀ o. Ọkọ mi. Ọkọ mi owó mi ni. Àwọn ọkọ mi wà lẹ́nu ta. Àwọn ọkọ àròpọ̀ ẹ̀yìn. Àwọn ọjà wọn ti lọ wà. Ẹ tẹ̀lé wa dé sùn, ẹ tẹ̀lé wa dé sùn. Ẹ tẹ̀lé wa dé sùn. Ẹ tẹ̀lé wa dé sùn. Mo gáì. Ọlọ́wọ́ pé mo gáì. ọwọ́ ṣe Ọlọ́run Bọ̀wálé tó bá wà àwọn ẹ̀rẹ̀ ọmọ mi gáì ẹ̀mí kò lè gáì kẹ̀ mo gáì ẹni kú dáadáa fúnlẹ̀ ẹ kú sẹ́ Bọ̀wálé ọmọ mi ẹni tó kù. ẹ̀rọ àṣà. ẹ ní sùúrù iná ọmọ oníjó wa o a ní fọwọ́ agbọ́mọ wa sí o ṣé rí erépa ló ń ṣe pàtó ẹ wò àwọn wá pè mí náà nínú ọ́fíìsì mi àjẹjì lọ débi tí kíní ẹ ti ṣẹlẹ̀ àbẹ́ níbọ̀dì ńbẹ̀ kó tó yà mí lẹ́nu nìyẹn ẹ ní sùúrù mo ti pé ẹ tó jẹ́ principal general mi ó ti kìlọ̀ sí ọ̀dọ̀ ọlọ́pàá sọ ọ̀dọ̀ ọlọ́pàá mo lọ ẹ̀yin kílẹ̀ dẹ́mi bí ṣe bá mi sọ̀rọ̀ sí. principal ẹ ká tẹ̀lé yájọ́ lọ ní àbúrò lọ́mọ yìí. bẹ́ẹ̀ ni iná ọmọ oníjó wa ẹjọ́ ẹ má bínú. adé tuntun sórí tó kọ́ sí báyìí láti jẹ́ tí mo ti ń sọ ìwọ lórí burúkú ọmọ yìí ó ní bí ọba I want to see my brother o principal ẹ jẹ́ lọ. ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá ọgbọ́n náà wà bọ́ alẹ́ jáde o ẹ ń sẹ́wọ̀n ni.
Mr. Ọláwálé my GPO honourable principal. ẹ wo ó tiẹ̀ ti rẹ̀ ní mo ṣe wà yìí. kí ló dé nínú ìṣẹ̀lẹ̀. ẹ wo ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ lánàá nínú ọgbà iléèwé wa níbi tí ọ̀rọ̀ yẹn ká mi lára dé mi ò tí ì jó oúnjẹ àárọ̀ àwọn méjì kan ló ń ṣeré pa ní ẹmọ yìí fẹ́ǹsì ọ̀dọ̀ wa ẹ bá ti yà báyìí ọ̀rọ̀ ṣeré pa ń bẹ̀ o wọ́n ṣe mistake nìyẹn o olóforí gbálẹ̀ ó kú ọmọ kú ṣé mo ṣe ń bá yín sọ̀rọ̀ rí àtọ̀dọ̀ principal general mi ni mo ti ń bọ̀ tó mo gbọ́dọ̀ jẹ́ kí ọ̀gá mi gbọ́ pa ẹ̀ ó ní ká lọ bí ọmọ yẹn ká tẹ̀ gbé lọ sí morgue ká lọ console àwọn òbí ẹ̀ yẹn kí dẹ̀ make sure pé mo á fẹjọ́ sọ ọlọ́pàá ọkọ tó wá jẹ́ kàyéfì fún mi ń bẹ̀ ní pé adé sport tí nǹkan ti ṣẹlẹ̀ àrùn ọmọ tó ló kú what. ẹ gbókù ọmọ. olùsèlú ní kàyéfì o. ìjọ òun ni eléyìí ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ àná. ìrọ̀lẹ́ àná. bẹ́ẹ̀ni. Mr. Wálé ẹ bukú o. òní bẹ́ẹ̀ ṣe ròyìn rẹ̀. nǹkan tó tún ìṣẹ̀lẹ̀ ní ìrọ̀lẹ́ àná ẹ̀ẹ́dẹ̀ wá fi tó àwa létí. mo ní ṣe gbogbo report fún principal general mi so ìgbà tí màmá fi gbọ̀ lánàá mọ́tò colleagues mi tí mo gbé ṣe nìyẹn ṣe overheating òun ò yẹ kí n lè dé mẹ́tọ̀ pé kí wọ́n bá ń gbọ́ lọ́fíìsì lábẹ́ ọ̀ kí n pè yín tó ọkọ̀ mi bẹ̀ sí pé kí n pè yín náà. ẹ̀rẹ̀ ti lọ sí mọ́ṣúárì ẹ̀ gbogbo ẹ̀. ta ló fẹ́ gbé lọ sí mọ́ṣúárì àwọn òbí ọmọ yẹn sì lédèrèdè lọ́dọ̀ àwọn ọkọ̀ tí ń dààmú nù. ẹ mọ̀ pẹ́ẹ́tẹ́ máa ṣe fún mi ẹ máa lọ sí ọ́fíìsì ẹ̀ sẹ́yìn àwọn máa ṣe findings wa but mi ìfẹ́ kẹ́ so anything for anybody you have to keep notes when you get to the office let me know what's going on ṣe gbọ́ anything tẹ́ bá rí any traces tẹ́ bá rí ẹ fi tó èmi létí ìjọba àwọn boys ní ma wá sí school anytime soon. ṣé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní kí n lọ lé pé kí n lọ fresh up ní port yìí tẹ̀lé sọ́ọ́sì bẹ́ẹ̀ bọ́ ọ̀sìn kò ṣe pa àṣọ bí sílẹ̀ lé. ṣe ìmọ̀ ẹjọ́ ẹ ṣe mí lóore yẹn do not say anything to anybody ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí wà láàrin mi àti ilé yẹn ẹ gbọ́ anything tẹ́ bá any traces tẹ́ bá rí ẹ ṣáà mi àwọn fún mi létí ìmọ̀ àtàwọn boys ní ma dé school anytime soon ṣe gbọ́. thank you so much. very nice day yẹn Mr. Wálé yẹn. ọgbà tó wà bẹ́ẹ̀ yẹn. Sir, yeah, how are you? Okay, ìwọ lọ prepare go get àwọn guys ready and lọ sí school Mr. Wálé. O ṣàmọ Mr. Wálé? Yes, sir. Okay, lọ get àwọn ready so àwọn lọ sí school. Sir. Yes, sir. my GPO mo ti retí látàárọ̀ mo ṣẹ̀fẹ̀ ní kí n jẹ ìgbọ́ pé mo kì í jáde sí. okay ibẹ̀ ló ti ṣẹlẹ̀. mo ti mú òun kọ́kọ́ yẹ pariwo mọ́ ṣé tí yíyan jẹ lọ́pọ̀ Mr. Adégòkè wá fún mi
ìdí ẹ̀ máa bọ́ lẹ́nu ṣé o bọ́ mi kó wá kúrẹ́ síbẹ̀. Táwálé ariwo yìí. lọ́pọ̀ Mr. Adéṣùnyà fún mi ẹ máa gbọ́ lẹ́nu ṣẹlẹ̀ àdàgbà má dànù ẹ̀yin kọ́ lè fẹ́ dá wà lálẹ́ fún wa nínú ilé ìwé yìí ẹ̀yin kò lè máa kálò lọ́sàn-án ọgọ́ yìí. Sorry for yourself. Be careful. Be careful. Owó ni wọ́n ṣe mẹ́rin. Etí ń dọ̀ ọkọ ni mo bá rí ni. Wọ́n ní báyìí. Look at the time. Kí ló ń jókòó ṣe mẹ́rin? Ọ̀rọ̀ mọ̀ kàwé ní báyìí sá. Kí n tó ṣe fún ìpẹ́kẹ́ máa kàwé lélẹ́yìí. Ní láìpẹ́ wà ń bẹ̀. Ẹ́ mo ṣe wojú ẹ̀ yìí. Ṣọ́ọ̀tì ó wà náà tó mọ̀ pa ìkùkù wálé o. O sí dàbí. Báwo rí mo kọ́ tí máa ṣe fún ẹ? Come on, leave this place and go to the classroom. I'm sorry, sir. Sorry for yourself. Just forget about the way I dress in school. Just forget about my back answer. Can you just give me a chance? What chance? I'm just to enter your house. Okay. You know, I'm a well-trained child. I know. You know, so I'm not here for this. For school, it is It's serious. Everything got here rough. Like seriously, just put my blame promotion. She get admissions in the school. What are you saying? We black move for enko. O fẹ́ mi ní we black. Now. Tí bá gba nǹkan tó já lọ́wọ́ mi lánàá ló sọ fún ko fún mi black. Bá mú we mi. Àwọn ni wọ́n kò ní. Àwọn be wọ́n wà ní class wọ́n kàwé àwọn tó kò sí bá wọn rojo. Ofio. Ọkùnrin la le báyìí. Ọkùnrin ni wọ́n náà. Bí agbo lele ma ya o fẹ́ bi. Ọkùnrin méjì lórí. Yes. How many lele? 4. I understand. So ọkùnrin àwọn tó jókòó. Yes. Àwọn sọ pé school competition tá lọ yẹn wọ́n láwọn school yẹn wọ́n ná school wa. Báwo náà ṣe ní ná school wa? Bọ́ọ̀lù ẹ̀yìn ètò bọ́ọ̀lù sí nínú school wa. Wọ́n pé àfẹ́lẹ́ sínú game. Wọ́n tún wá ní kó máa. Báwo la fẹ́ ṣe very ball? Wọ́n gbé fún ìsàbùtà ọ̀nà fún ìbọn ṣe fún bọ́ọ̀lù. Wọ́n tún wá fún ní striker. Báwo ló ṣe? Ìwà àfẹ́lẹ́ lọ ẹ̀kọ́ fún striker wa. Sí. Tó bá jẹ́ pé torí àyẹ̀wò ti lè túṣe. Torí Bọ̀wálé. That's why I said, see, Bọ̀wálé is a person like that. Wàhálà tèmi ẹ̀ close tí bá lọ sílé wọn.
Ó máa ń tẹ́ mi gidi ni. Bọ̀wálé kò fojú jọ kúnlé dá nǹkan pọ̀ pa. Hold on. What BOWALE close? Mo máa ń lọ ilé wọn. I want if I won the game. I will take care of you. I don't need your money. I swear. I will take care of you. Ìwé torí mi, ṣé mo jẹ́ ẹni tó ṣe? No, it's not like that. So, what are you saying? I'll see you now. See the way you reason, guy. Stop that. Okay, can't you just think straight? Think straight. How? Okay, we'll get guys in school. It doesn't matter. For the fact that I'm rugged doesn't mean I'm rugged. Come on, do I look rugged? No, don't. Mama, mentality. Wale is a nice guy. Oko rough me and see. Let me tell you something. Possible calling for my family. Nígbà tí wọ́n hẹ̀ ẹ̀rọ mi sí ṣé wọ́n rí Methodist girls àti Methodist boys fẹ́ ẹ̀rọ mi sí ọ̀rẹ́ mi kó wá kàwé school ẹni kí n máa ṣe fellowship. Mo respect bí mo ṣe ń sọ bọ̀ mo respect ẹ gan ni. Normally. Mo tún mọ àwọn ọmọ tó ń ṣe ni. Àti pé rough àti pé kò rough. Kí ni èdè báyìí? What are you saying? The bone on it to drop eh? Are you the one gbé lu tó sí yẹn? Lóbi mọ̀kọ́ tó wá pèsè fún mi, ó lè dá wá sínú. Mo lè jam sínú òde sọ pé kí ló ṣe tẹ̀sí máa ń ṣe kí ní bẹ́ẹ̀. Ẹni sùúrù kò bá àjẹrí school náà wá but ó tún reason we need to know why. Ṣẹ́rí sí ọ̀rẹ́ ti farabalẹ̀ ó tún sweat farabalẹ̀ tó má wọlé pé kẹ́ ẹbí school àwa àti òtún sọ́kọ́ school àwa school lọ́rẹ́ mi wá báyìí kó fellowship lọ́wọ́ rẹ̀ wá o lè máa ṣe fellowship ẹ̀ lọ torí school èmi wá kà. Obìnrin ẹni tẹ́lẹ̀ ń pa ó wá máa kàwé báà lójú ó tọ́ ní pé ní tó bá máa jẹun ní àpáta kò gbọ́dọ̀ wẹnu àké. Ṣé àpáta wá ni mò ń jẹ ni? Serious ìkàlẹ̀ ọ̀rẹ́ wa ó tẹ̀ wá lè mú wa dání lánàá. Màá ṣe mú yín dání màá tẹ̀sán sọ fún mi bàtẹ́ pé lóòfin lè máa ń pè é. Kó náà ni tó máa fi jẹ́yàn lọ ní kẹwàá ṣe é. Ọ̀dẹ̀ rán mi lọ sápàtà jù. Bẹ́ẹ̀ sí òsì rárá ìwé ló ní pé kẹwàá ká òun. Ìwé wá ti jọmọ́ àpáta. Fún náà tí tó bá máa débi gíga láyé náà wọ́n ní ìdí kankan láti fi. Ṣé ìwé wá ní dáadáa? Kò bá ìtọ́jọ́ mi ṣe. Kò mí ìnìpínlẹ̀ pé àwa fún olóṣèlú school làwa fún àmàmọ́ still a ní láti mọ̀ náà. Bá ṣe ń kọ́ báyìí ló ń parẹ́ ṣé rẹ́tì ẹ̀ ló dáa jù ní. Rẹ́tì ẹ̀ tí Master Ben complain ìjọba pé kò dà. Torí pé òun nìkan ló lè help wa in our life. Ó lè fi dúró báyìí sọ ṣiṣẹ́ yìí sọ pé. Ibo làwọn lè tún lọ sí ibo náà tún lọ okay boy yín náà. How are you? Báwo ni ilé tí ń bọ̀? Okay, move. Come on, see. Yeah. Wálé súnmọ́ ọ̀rọ̀ súnmọ́ tó. Báwo ni? Fine, sir. Wá, o ṣáà mo ti jẹ. Very, very. Báwo mo ti jẹ? This pastor. Bàbá ẹ̀ ni mo tún jẹ. Nígbà mi yẹ ìlọsíwájú olódẹ̀jú ní gbogbo. Ọkùnrin mo láìpẹ́ dáhùn tó kù lọ. Èmi yẹ kí n máa wọ ní kò fẹ́ gbélé nǹkan kan ni. Ní máa dẹ̀ tó bá lè jẹun fún mi. Thank you. Kí ló mọ̀ ọ́ pa ikú BOWALE? BOWALE? Àwọn kan pa ẹ̀ o. Má ṣe lè gbọ́. Mi ò ní wọ́n ló pa o. O ò mọ̀ nǹkan kan pa ẹ̀ bọ́. Kí ni mo as a student kí ló gbọ́n pa ẹ̀? Everybody kọ́ gbọ́n pé BOWALE kú ni àwọn ọmọ tó pa àwọn ọmọ tó pa ẹ̀. Ok, ṣé mo lè ṣe mí láǹfààní kan? Ọ̀rẹ́ sọ. Ṣé láti èmi rẹ̀ láti sin gan lọ? Ṣé láwọn ọ̀rẹ́ méjì tó kù ní fún wa sí mi? Ọ̀rẹ́ méjì tó kù máa sọ fún wọn. And I promise you, I won't tell them anything. Bàbá mi sọ ìrìn ẹ̀sìn mi. Kí ni mo sọ? Bàbá mi sọ ìrìn ẹ̀sìn mi. Bá ṣe ń lọ, nǹkan tó bá rí kò jẹ́ kí n máa bọ̀. Wọ́n ti wá sọ́fíìsì mi kan sọ fún pé fẹ́ lọ tọ̀, àbúfẹ́ lọ jẹun. Àyẹ̀kọ́ mọ́ o. Say you promise you are going to do that for me. Thank you. Yes, sir. And I leave. Thank you, sir. Yeah, Joe. Yes, sir. Thank you, sir. BOWALE dẹ́kun ẹja
degun ẹja ó degun ẹja Bọ̀wálé degun ẹja ìnana sí nana kínà. Ẹ yàgò fún ẹbìlà fún. Àlọ́kọ́lọ́ kígbe fìrí jẹ́ ọ̀kẹ́. Mo ẹ yàgò fún ẹbìlà fún. Àlọ́kọ́lọ́ kígbe fìrí jẹ́ ọ̀kẹ́. Ojúkára ọlọ́ṣà ó ti gbé wí. Bọ̀wálé iná nini manika Àlọ́kọ́lọ́ kígbe fìrí jẹ́ ọ̀kẹ́. Ẹ̀mọ́ fojú di Bọ̀wálé kẹ́bọ̀rọ̀ máa lọ bọ́ yín láṣọ. Mo lè má fojú di Bọ̀wálé sẹ́. Ẹ má fojú di ikú tí ń parí ni bó bá dé ní lálejò ẹ mọ́ fojú sọ́kún torí bó bá ilé la ẹ mọ́ wá nǹkan yìí tì alọ́. Bọ̀wálé yeah na timex na panaya oh baba is na maninu Bọ̀wálé
padà síbí. Ṣé o mọ̀ pé bíbá yìí senior school ni tó wá ń gbá bọ́ bíbá? Tí ẹ̀ méjì mú dímú ọdọ́ ti bá túlẹ̀ tó gbá bọ́ bíbá yìí apá ìní máa yọ tí wọ́n fi nu àwọn tó kù. Ó yá yíbà. How are you? Big boy. Come closer. Èwo ni wọ́n wá ṣe ń bí? Wọ́n gbá bọ́ọ̀lù bíbá rẹ̀. Okay, Malo, go. You can go. Good boy. Hey, you come. How are you? Fine. Student to be anyone else? Fine. Okay. What about that? Okay, you can go. Thank You come here. Ọmọ school ni wọ́n yìí. Kíláàsì wo ni wọ́n wà? Ṣé o mọ ẹni tó ń jẹ́ Bọ̀wálé? O mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Are you sure? Yes. How are you? Fine, sir. No school there, you know. What about you? Okay. Well, look decent. Yeah. Stand up. Stand up. Yeah. Then you can go to your class. Come here. Where are you going? Where are we? You want me? Ilé ìṣègùn ọ̀nà ń pè. Ọmọ school ni wọ̀ yìí. Ló ṣe irun bí àwọn ọmọ garage. What happened to you? Wow. Owó ọmọ ẹni tó ń jẹ́ Bọ̀wálé. Ó mọ Bọ̀wálé. Ó mọ Bọ̀wálé. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí Bọ̀wálé. Ṣó lè sọ fún mi nǹkan tó mọ̀ nípa ẹ̀? Ó mọ kankan pa ẹ̀. Are you sure? With the way you look, ó mọ kankan pa ẹ̀. Are you sure? Sit down there. Hey you! Come here. How are you? Ọmọ school ni wọ́n náà. Ló ń ṣe irun ilé ìwé sí school. Ṣé wọ́n monitoring school yìí ni? You go to your class. Your class. And you? Ǹjẹ́ ìwọ ọmọ tó ń jẹ́ Bọ̀wálé? Ṣé mi sà? Kí ló ń pa ló ń sunkún? Best friend mi ni Bọ̀wálé. Kí ló lè sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí Bọ̀wálé? Má ṣe o. Bọ̀dọ̀ tí sídẹ̀ǹsì ẹ̀ ó ṣe mí lànà pé mi ò sí skul sà. Ò sí skul jẹ́ yẹn. Bọ̀ ọ̀rẹ́ ẹ ni. Bẹ́ẹ̀ni sà. He's your close friend. Very very close friend. Oh, they're in school. Ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ni. Bẹ́ẹ̀ni sà. Yeah. That's good. And you? Hey, what's wrong with you? No, sir. Stomach pain. Nígbà tí mo dé bíbá ẹ̀. No, I was on my way going to class. Okay. Ṣé wọ́n mọ̀ tó ń jẹ́ Bọ̀wálé? No, I don't know anyone. Where we go next song? You don't know which Bọ̀wálé. Same Bọ̀wálé now. Oh wait, you mean that short dog black guy? Stop. I don't really know because I don't mingle with anyone. I'm always on my own. Oh, anybody's around class. Always on your own. Okay, that's good. But tó ń jẹ́ Bọ̀wálé? I only know him as a student, so I don't know him. Can you tell me what you know about him? I don't know anything about him. Oh, alright. So I don't really know him. Oh, my Bọ̀wálé. And you say you know Bọ̀wálé very well, abi? And o lè sọ kankan nípa nǹkan tó ṣẹlẹ̀ sí. And you is your friend. Is your friend. So I know what I'm saying. I'm not for us. Ọ̀rẹ́ mi ni bomi sí school ìjọ tí nǹkan yẹn ṣẹlẹ̀. Okay, no problem. Inú ẹ̀ta ìdílé. Stand up. No, he's not my friend. Stand up. He will not be able to come to school and Move. Orí àmì ẹlẹ́kọ̀ọ́ wọn ló wà. Good afternoon. What is your name? My name is Audrey. Okay, my name is Olamide and my partner here is Okay, we are just here to do a short interview. Do you know Bọ̀wálé? Wọ́n ti ẹ̀wẹ̀ má bàa mi sọ English jàre mi mọ̀yàn tó jẹ́ Bọ̀wálé náà. Mọ̀yàn tó jẹ́ Bọ̀wálé ṣé ní tèmi ò tó bá ti wá sí school.
inú kí n jẹun ọ̀kìlọ̀ ká máńgò òun ni tèmi wọ́n bá mi sọ̀rọ̀ bọ̀ wá lẹ́kọ̀ọ́. Ok, ẹni sùúrù ẹni èmi náà gbọ́ Yorùbá ọkọ̀ ẹ̀ so ṣe lè kọ sọ nǹkan kékeré tẹ́ mọ̀ nípa ikú Bọ̀wálé. àǹtí ẹ̀wẹ̀ gbàgbé òun fẹ́ ká máńgò ẹ fi mí lẹ̀. Good afternoon. My name is Olamide and my partner here is... Yes, we just want to do a short interview. Are you guys ready for us? Sure. Did you guys know Bowale very well? Yes. So who can just tell us about Bowale's death? Bowale is such a cool guy and a gentle guy, but one day we just heard that Bowale was killed. It's fine, it's fine, it's fine. What about you? Although I don't know much about Bowale, but all I know is that Bowale is a gentle guy and he was not perfect like arguments of fighting. Okay, fine. Same to go to you, right? Yes. Okay. That's nice. You guys can go. You are free. Alright, thank you. ọ̀pẹ̀rẹ̀ ọmọ pàwọ́ ṣòro ṣe o. Wọlé kí ló ṣe? Kí ló ṣe? Wọlé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ejide. Okay. Kí ló ṣẹlẹ̀? Just take me go. Don't let anybody know. Just take me go. Don't let anybody know. Something happened to you. Please. I don't want anybody to know. Wait. Stand up. Just stand up. Òun ló ṣe wá. Let's go. See, I don't want make anybody know that I don't wake up. Jẹ́ wà lórí ọjọ́ lọ. Mo ti gbọ́ jẹ́ àkókò ìmọ̀ iná. Ló ṣe máa wo sí bọ́mọdé bá ń gégé ní gbọ́. Ẹ bẹ̀rẹ̀. Ìdílé mọ́ wa òkè báwa la rẹ̀ ẹni tí mo ní kó lọ pé àwọn náà tẹ̀lé ń bọ̀ ẹ̀. Báwo ni? Wo òbí ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí ọ̀rọ̀ tó bá mi sọ màá fẹ́ ṣiṣẹ́ lé lórí àwọn òbí ẹ̀ tó níwọ̀n sọ léwu ẹ̀ máa ṣiṣẹ́ lé lórí tó bá ti wá lọ sínú school yẹn anybody tó bá rí má jẹ́ kọ́ mọ̀ fún wàrà rẹ̀ ó ti and by the way lórí kan tó ń ṣe bẹ́ẹ̀ kí ló wò ní ìtẹ́ pẹ̀ fún wa nínú school tó gbọ́ tó ọ̀rọ̀ tó bá mi sọ ọ̀rọ̀ wà lórí ẹ̀ àárí ẹ̀ ó máa lọ ṣùgbọ́n. lórí báwo ló ṣe kò lè pa ọkọ ẹ̀ fún ẹ̀ àti ọkọ ẹ̀kọ́ wọn ti dààmú gan nínú school wọ́n tẹ̀sí ibùdó pírísípà gan-an ojoojúmọ́ ló fi ń kó ìpè bá gbogbo ọkọ yẹ kó rírun bẹ́ẹ̀ o báwo ló ṣe ṣẹlẹ̀ kọ̀ọ̀kan sórí irun tútù fún ara ẹ̀ bẹ́ẹ̀ àlàyé kó ti dààmú ojoojúmọ́ ló fi máa. Adétutù sọ. ó wà ní kíláàsì kò lè fa ẹ̀kọ́ tí ìwé tí lè jẹun sórí nǹkan tó ṣẹlẹ̀ sí mi kò ṣe fọ́ọ̀tì mi torí pé sórí àwọn èèyàn tí mo expect pé àjọjọ rẹ̀ wọ́n padà dà mí ni ọjọ́ yẹn ó kún mú kan wá surprise mi wọ́n dé wọ́n ní pé àwọn fẹ́ lọ fi nǹkan wọn mi àwọn fẹ́ lọ fi nǹkan bí n pín ló lóun fẹ́ lọ fi nǹkan wọn mi àbígbà tó dẹ̀ la pín nǹkan gẹ́ ìtara mi mọ́ tí màá ṣe ọpẹ́lọpẹ́ ìjì má ti kú ó bí gbogbo àwọn èèyàn ṣe wá sọ pé wọ́n ti kú mọ́ ti kú wáyé pé mo ti kú kọ́. Wálé o ṣáà kú lé ní lọ́jọ́ ni o ṣáà kú báyìí kí ká jálẹ̀ fọlọ́run jà ó ti yẹ báyìí ká máa lọ́n káàbọ̀ lórí ọ̀rọ̀ yàrá àkọ́kọ́ pé afẹ́mọ̀ ọ̀tọ̀ ṣiṣẹ́ yìí gangan àkọ́kọ́ fáìdà ó ti tán. ó ṣe gan wọn máa gbọ́ ò gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn dé báyìí mo fẹ́ gbẹ̀sùn máa make sure pé mo pa gbogbo onílẹ̀ kankan torí ẹ̀kan imagine mo ṣe ń sọ pé mo ti kú tó bá pé mo ti kú ńkọ́. ṣèbí wọn ni lọ́jọ́ èyí ìwọ lọ́jọ́ èyí. Èjìdé mi lè gbà Èjìdé mi lè gbà ẹ wọ́n máa gbà ní skul lọ́la Èjìdé mi lè gbà. èso àlàáṣe ẹ wò wọ́n padà sí skul àwọn àti lọ́nsì ìwé sì kọ́ àwọn kankan tí mo fẹ́ rí mo fẹ́ make sure pé ṣé wọ́n ṣì wà nínú skul yìí àbí wọ́n ti kó ń jẹ sórí àfáìrẹ́ ara ọmọ burúkú yẹn àmì kẹ́ pé mo rí má wọrí
ó sọ̀lá sáà mi sọ pé ológun ẹ̀ o ó ti ẹ̀ wọ̀n yá mi má fara lẹ̀. Màrí ẹ̀ ti ẹ̀. Ara máa ń yọ̀ náà. Ẹ ókè náà. Èmi Bọ̀wálé. Wọ́n gbà tí a ṣẹ̀ṣẹ̀. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Ẹ ṣé o, báà ẹ ṣé. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. Ẹ ṣé o, gbogbo yín ẹ ṣé. Àti dúpẹ́. Mo dúpẹ́ lọ Ọlọ́run. Àti dúpẹ́. Mo tiẹ̀ wá sí kíláàsì ìlànà bọ́ mo jẹ́ kẹ́nìbọ̀dì rí. Ìwé tí mo ṣe rí bẹ́ẹ̀ tíṣàn yóò dá rárá. Fine, sir. Come here. Má jọ lọ. Ṣé àwọn méjì ẹni àwọn méjì. Bọ̀wálé. Ejide kí ló ṣẹlẹ̀? Shut up. Bọ̀wálé. Especially lè. Shut up. Má pè mí o. Ṣé àwọn méjèèjì yẹn gangan nìyẹn. Àwọn méjì. All right. No, ẹ má worry o. Shut up. Adé tuntun. Ẹ wo ẹ kú Kí ló wọn lọ. ṣẹlẹ̀? Shut up. Ẹ má worry ẹ̀yẹn kàn. Àwọn méjèèjì ló wà rẹ̀. Ẹ̀yin lọ́ba yìí jẹ́ méjèèjì. Ẹ bá dé station ẹ lọ pẹ́. Àwọn ọ̀daràn. Thank you so much. Kí ló ṣẹlẹ̀ náà? Bọ̀wálé. Shut up. Àwọn past students àwọn ọba yìí jẹ́. Kí ló ṣẹlẹ̀ tẹ fi ọlọ́pàá? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí the other girl tó gbá etí ẹ̀ lọ́jọ́ kìíní àná. O ò lè believe ó wà nù wọn tí wọ́n fi fẹ́ pa mí. Irọ́. Ọlọ́run bá ń gbé fọ́ọ̀gì wọn lórí. Ọlọ́pàá nísùúrù. Àìrọ́ a mọ̀ wípé torí tá a bá sọ fún ẹ pé àwọn ni ó ṣeéṣe kó ti ṣe wọ́n léṣe eré là ṣe sọ fún. Ẹ bá jẹ́ kí mi ṣe gẹ́ ẹ̀ léṣe kí n bá yẹ ẹ̀jẹ̀. Ọlọ́pàá ló mọ̀ sí a ti fọ àwọn ilé ìjọba lọ́wọ́. Olórí burúkú wà ní gẹ́ ìṣá tó ìfọ́tí tí wọ́n wá fún jẹ́ èrò títò ó yẹ kí n fún ní bọ́ọ̀dù kí n fọ́ gbogbo ojú ẹ̀ dànù. Sit down. Thank God Bọ̀wálé rè báyìí sí. Sit down. Ọlọ́pàá àwọn àṣìṣe wọn bí iṣẹ́. Àwọn àṣìṣe wọn bí iṣẹ́. Ó tó wá ń pretend wá ń ṣe tó lórí. Ó lọ ń ṣe bí kinní. Ọwọ́ ayé ti náà nìyẹn. Ẹ ra sà. Ọwọ́ yìí Fine, sir. ṣe wà pa. Adúpẹ́ sà. Ṣé rí i pé ìwà jàgídíjàgan sìn kò yọ ọmọléèwé kò tí ì yọ ọmọlúàbí ni jẹ́ ká máa rí wa ní àwòkọ́ṣe fún àwọn òbí wa kí ni wọ́n lè máa dùn pé owó tó ń ná lé wa lórí wọn ọ̀nà lásán ìwà jàgídíjàgan kò yẹ yín rárá tọ̀ wọn náà wò sí ìwọ ọmọ kékeré ààrẹ secondary school student wo bó ṣe dress wo dread orí ẹ gbórùn gbọ́n ṣé bá ti sọ ṣé fẹ́ ká máa nà yín ká nà yín pa ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kékeré báyìí kó máa wọrí yín kó máa sọ èso rere jáde ẹ ṣáà wò mí nígbà sìn ẹ wo sùkúl bóyá tóbi tó mi ni Ọlọ́run darí kì í ṣe pé Ọlọ́run jogún ẹ̀ fún torí ìjọba lónìí bọ̀tẹ́ mi ni mò ń darí wọn lọ́jọ́ ti tèmi ó lè dọ̀lá sìn kó lẹ́pẹ́ iná lẹ́ máa wà níbẹ̀ bọ̀ tẹ́ ẹ bá ṣe dáadáa bá lẹ ṣe fẹ́ débẹ̀ tó mo rọ̀ yín lágbára Ọlọ́run Èdùmàrè wá jẹ́ kẹ́ kàwé kẹ́ yanjú kẹ́ wọn náà wá dé tuntun sí bó ṣe dàgbà tó èkó tí ẹ rò pé yes àtọ̀tọ̀ àtòsí yín tó kọ́ ẹ bóyá ẹjọ́ wà nínú ẹgbẹ́ ó dìbò ta rẹ̀ ó bring ara ẹ̀ down ó wò títí pé yes òun fẹ́ kàwé òun fẹ́ ní future fúnra ẹ̀ why are you now behaving as if you are a rascal Ọlọ́run balẹ̀ dùnmọ̀ rẹ̀ áfín létí ìgbó ayé àgbàṣe o Adétutù hope you are fine now. I'm fine, sir. Bọ̀wálé I'm good to see you. Thank you, sir. Wọ́n náà jẹ́. All right, sir. Thank you, sir. Ṣé tí kò tí mo gbọ́ ẹ o. All right, bye bye. Thank you, sir. Okay, sir. Adétutù wọ́n ti bá wa sọ̀rọ̀ àti gbọ́ ọ ìwọ ni ká wá bẹ Ọlọ́run kọ́lọ́run wí ọkùnrin padà èmi ò kò jà àti bá wọn jẹ́ sọ àdúgbò lọ́lọ́run. Sáré ṣáà ti balẹ̀ báyìí. Odegun ẹja, odegun ẹja, Bọ̀wálé degun ẹja, odegun ẹja, odegun ẹja, odegun ẹja, Bọ̀wálé degun ẹja. Kinana sinana kina. Ẹ yàgò fún,
ẹbìlà ẹbìlà fún alọkọlọrun kígbe. Akara ẹ wò Bọ̀wálé ni mo rí o Bọ̀wálé ló lé mi dé kó wé báyìí Akara ẹjọ ìṣàánú mi Bọ̀wálé ló fẹ́ pa mi nìyẹn náà tẹ́ mo rí Bọ̀wálé o. Bọ̀wálé kanayo. Bọ̀wálé. Are you sure? I'm very sure. Kí ló ń ṣe tó ń gbọ́ lóhùn? Ṣé mo náà pa Bọ̀wálé jọ sí wáyé tí Bọ̀wálé ò ṣe jẹ? Mo pa Bọ̀wálé. Èmi tó kọ́ mo finish iṣẹ́ Bọ̀wálé. Mo pa àwọn ìyá mi lórí bí mo ṣe rí sá. Ìyá mi tó sọ̀rọ̀ ẹ̀dá padà láti fi pa Bọ̀wálé tí òkú kú padà. Láì yẹ kí màá ṣe bí sísè olórí burúkú ni ẹni ń gbọ́ kí ló ń ṣẹlẹ̀ ní ìwọ understand. Ṣé wèrè lélẹ̀ ṣá? Ó kọ́ yín tó ṣẹ̀ṣẹ̀ ta ṣóhun jápò jánẹ́ẹ̀tì fẹ́ pààyàn. Ojú bí ìṣòro ló pa Bọ̀wálé òkú. Mi ò parọ́ fún yìí. Olórí burúkú ni ẹbí ṣe wà ẹ́. I keep Bọ̀wálé with my cocoa rice. I confirm. Kanayo. Mi ò parọ́ fún yìí. Mo kó jọra mi. Are you sure? I'm very sure. Kò lójú. Bẹ́ẹ̀ni, ọjọ́ ẹ̀ ó dẹ lójú. Bẹ́ẹ̀ni. Ẹ̀yàn ọmọ ogun alágbẹ̀dẹ. Ẹ máa fa àwọn yẹn kó lọ fa àṣírí yín sí i. Bọ̀wálé wọn pa ẹ̀ ó tún jí padà. Ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ajílẹ̀ àbí. Ẹ mọ́ fojú sọ́kún. Ọ̀rẹ́ mi, àbí ló ń ṣẹlẹ̀ náà? Ọ̀rẹ́ mi èmi náà mí sí ẹ̀ máa jẹ. Kémi gist ẹ̀. Irọ́. Ìwọ tí mo pé kí n gist ẹ̀ wá sílé ọ̀dọ̀ wa. Gist pọ̀ lẹ̀ gan-an tó lè gbọ́ tán. Ọ̀rẹ́ mi travel gbà o. If you say I'm just doing so I see that I was so you said you could do me everything is like ìgbà wo ló máa ń wá bà tí mo bá wá sọ̀rọ̀ nǹkan ò ní sọ pé fẹ́ rí mi fọ̀rọ̀ kankan ṣé kò lè ṣá wá sọ́dọ̀ mi náà kí wá ní ṣọ́rọ̀ yẹn seriously tó báyìí. Okay. Anyways, no problem. I'll wash you. Amy go there to miss you. I can't wait to see you, my friends. Yes. Oh, let me go at stress, Misha. Okay. We'll see one love. I worry more about my see me. I'm coming. Already. Dollar for you walk. Taking by and bill. Yeah, it's a problem already. Jẹ́ ká sọ̀rọ̀ lé. Ó máa bá ẹ̀ sọ̀rọ̀. Babe. What's up? Babe. Ojú òtí olùgbà ló jáde àti olùgbà àpapọ̀ ló ń kó ìwọ́n ní ìtọ́jú pé ọ̀là tọ̀ ọ̀tún láti snapchat ẹ̀mọ́ àbí oúnjẹ wọn yà. Anyways, babe. Báwo làwọn ọ̀rẹ́ mi ṣe mọ̀ pé mo ti dé sí Nàìjíríà? Àtùpà tó ń bí mi kalẹ̀. Ọ̀pọ̀ ìmọ̀ ayakọ̀ tó fi lọ́wọ́ tó ń fi wà ní ẹ̀pẹ̀ mi sí o, òfin ẹ̀gbọ́n ti láàbù mi sí o, ìlú gbogbo yẹn. Òfin ẹni wà láwa láyé pọ̀ ní ìsìn ẹ̀fẹ́ lọ ríra. Ó lè ṣe wo ìsinmi àwọn ọ̀rẹ́ mi. But babe, promise me. Wọ́n ẹ̀ mọ̀ ní ìṣẹ̀lẹ̀ pé You say you miss me and you miss me with your friends. Oh, mo fẹ́ gbìyànjú mà serious. Ó yàlè pa. Ó máa ń yàlè. Ìgbà tó rẹ̀ mí dé sí pé olójú kòkòrò yóò dẹ̀ fi sílẹ̀. Àbí tó bá jẹ́ wọn náà ṣòro gbà. Wọ́n ti tẹ̀ wá tún jẹ́ lọ sí. Wọ́n kọ̀rọ̀ gbìyànjú sílẹ̀. Báwo ni? What I want from you is that just take me out. That's it. Yes. How is it? I trust you. He's the boss. He's the boss. I can't like to travel out because why abandon me? Can see Nigeria or North America? No. Àwọn ọmọ kọ́ Bọ̀wálé mo tẹ̀lé gbà. Okay, I know fẹ́ fèmí lẹ̀ àwọn ọmọ àti ìjàmbá. Bọ̀wálé is nuisance. I can't allow you to leave this house
to anywhere mi lè gbà. You know I'm a prince. I have the financing in the house. Oh, will you feel me like to travel out? Ọkọ mi, má dára ẹ̀ láwùrá ẹ̀. Káwé ilé ìwé tó lọ sí àdúrà rẹ̀ kó máa ṣe. Because mo ti ń bọ́lẹ̀ sí ìlú kò kúta ní ìlú. Ta ló wá ní ìdílé lọ́kọ́ wọ́n? Ṣé bébí làwọn ọmọ mi ní? Okay. Mo wá nínú ṣe bébí mo ti bá gbogbo wọn sọ̀rọ̀. So kò sí ìwọ tó máa di travel láàmú mo máa lọ ní òun. I have to tell you what to do at the time. Only no later, for now, I can't allow that. The boss in the now. I'm there with the family. I have the financing in this house. Can you hear me? Irú ọkọ tí wọ́n fẹ́ fẹ́ ìyá rẹ̀. O kò rí fún ìyàwó ẹ̀. Travel tí mo ti náwó sí. Ó wà kó dá ibi nìkan kọ̀lẹ̀ bá mi sáà ìkótó ẹ̀kọ́ kí ó yá o. Kò ṣàdúrà. Wọ́n á sọ fún mi lọ. I want to. Bọ̀wálé. Bọ̀wálé ojú ẹ̀ gbọ́ kókó òjò. Ó lóun sọ fójò. Ó ti gbàgbé pé òjò ló máa ń dodo. Tó bá dé dodo, máa gbé mi lọ. Akálà, má dá sí ọ̀rọ̀ tí ó kàn ẹ́. Á dá kó o gbé ọwọ́ síbi tí ọwọ́ ń gbé. Ignorance wà gba ikú orí kúkú. Èèwọ̀ Bọ̀wálé. Eré ilé ó yàtọ̀ sí eré ìta. Ṣé gbogbo bá tó wọ́n mú kọ́ ló bá tó. Tó bá dènà mú àjọ ẹ lọ́wọ́. Akálà, àìmọye ọmọdé tó dínà mú sílẹ̀ ètò tí ọmọdé bá mọ bó ṣe dínà mú bóyá lè mọ̀ inú ò lè jóró wọn. Akálà, èyí ti bá àgbà jẹun ọmọdé tó bá dẹ̀ ti bá àgbà jẹun ó di dandan kó mọ wọn rẹ̀. This is the last day tí màá fún ẹni náà kó má dá sí ọ̀rọ̀ tí ò ṣe tiẹ̀. Idiot wàá gba ikú oníkúkú. Bọ̀wálé, èèwọ̀ òrìṣà iná orí ìyẹn kì í jólé oòrùn ìyẹn kì í jólé ẹ̀dẹ̀. Bọ̀wálé, mo ti kìlọ̀ pé mo ò ní padà wá kí n tún sọ fún ẹ mọ nǹkan tó ń ṣe kí ọjọ́ náà lọ sí báyìí. Akálà, ẹjọ́ yóò ṣẹjọ́ ẹ̀ àdàkọ fọwọ́ sí tán gbé. Ọjọ́ kọjọ́ èmi àti ẹbá jọ kojúkọjú ọjọ́ ẹ̀ ló máa jẹlẹ̀. Bọ̀wálé òrìlè Akálà ẹni ni mo kọ́ ọ̀sẹ̀ ẹ̀ náà ni mo kọ́ ọ̀sẹ̀ ká ní mo ti jẹ́ kó mọ̀ pé ó gbá lórí mi kó wọ́n jí lórí mi. Inú Bọ̀wálé yẹn máa wà ló máa bá mi ká pàṣíkà òrìlè. Wàhálà. Nǹkan tó ń ṣẹlẹ̀ mi láìkẹ́ o. Ìbá olórúkọ jẹ́ ti pọ̀ jù. Bọ̀wálé lọ́tún Bọ̀wálé lọ́sí mi láìkan tó ń ṣẹlẹ̀ mi láìkẹ́. Imagine ṣó nìkan lọmọ ni ọmọ tí mo bí fún àǹdọ́ mọ́ bí kọ́kọ́ kò pa mí. Ó wá jẹ́ ọmọ ọlọ́mọ ló máa pa mí. Ẹ má bínú ọkọ my dear. Baby mi ti right now, imagine. Ẹ má bínú tó yẹ bọ̀. Àti ọmọ títí wa tàbí àti Bọ̀wálé ọmọ wa náà nìyẹn. Bọ́kọ̀ wa tó dà náà. Tí sùkúl bá ṣe lọ, kó lọ kọ́ṣẹ́, mẹkáníìkì wà, táìlà wà, bábà wà, kó lọ kọ́ṣẹ́. Tí o bá fẹ́ lọ sùkúl kò ṣe tó fọ̀sẹ̀ lọ náà. Ó ti bá mi ló kọjá jù. Ó jẹ́ mọ̀ pé mo bá ní mí, you know I'm very important person in this community. Àbúrò mi ni ẹ má sọ pé ọmọ lọ́mọ. Ọlọ́wọ́ dẹ̀ jẹ́ kó gbọ́. Bọ̀wálé látijọ́ tí mo ti bá ẹ sọ̀rọ̀ má fi ọ̀rọ̀ títẹ̀ má fi darí ìmọ̀ àtọkọ mi rú o. Ọkọ mi ń bínú báyìí o látijọ́ ta ti bẹ̀ sọ̀rọ̀. Kí ni problem ẹ? Bọ̀ àǹtí mi, kí ni nǹkan tí mo ṣe fún ẹ̀yin àtọkọ yín? Tẹ̀dẹ̀ wo ní mọ́tò tẹ panupọ̀ tẹ kàn ń bú mi látàárọ̀. Bẹ́ẹ̀ni bí kò sọ̀rọ̀ jàre. Kí ni mò ń sọ kí ló ń sọ? À ń sọ̀rọ̀ tún sọ̀rọ̀ ṣé kò sọ̀rọ̀? Ṣé wọ́n fẹ́ kó sọ nìyẹn? Ọkọ mi torí Ọlọ́run. Ẹ̀yin ni màá bẹ̀. Ẹ má bínú. Bọ̀wálé náà ń gbọ́ báyìí. Etí ò dùn. Ẹ má bínú sà. Ẹ má bínú àbí bọ́lá fẹ́ lé sí báyìí. Mo mọ̀ sọ sójú ẹ̀ ni because kò ní dáa kó máa gbọ́ pé Bọ̀wálé wà lọ́dọ̀ wa a lè bá a wí àtọ́sọ́nà kò ní dáa. Tó bá jẹ́ ìyànjú lóra náà inú a máa dùn náà ni. Pẹ̀lú ògbọ́n náà àjọ ìṣeré gbogbo wọn lágbára Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kó gbọ́. Bọ̀wálé Ọlọ́run á yí ẹ lọ́kàn padà. Ó yẹ jẹ́ ká lọ àbí báwo? Bẹ́ẹ̀ náà jẹ́ ká lọ. Ọ̀rẹ́ principal tó wà ní màdó padà. Ẹ̀gbọ́n ńlá
Yóò lọ bọ̀yà. Ibi lẹ wà. Lọ sọ Bó ti wú ayé káàkiri gbogbo junction to junction yẹn mi ò rí yín. Wọn kì í máa ń wá alágbára káàkiri junctions náà. Alágbára máa ń wà ní junction not junction. Ó dàbí igi ìrókò. Sẹ́ẹ̀rì, ó nìkan tí wọ́n á sọ fún yín. Ó ti ṣẹlẹ̀, ó ti dé. Torí bẹ́ẹ̀ sí jẹ́ sí mi ni o. Èmi ìrújó ẹlẹ́jọ́ káàkiri àdúgbò. Gbọ́dọ̀ pé you are a nice person. Kálẹ̀ ń darí lórílẹ̀-èdè Nàìjíríà nísìnyí. Aláàyè wà ń gbà wọ́n máa gbà. Sẹ́ẹ̀rì, ṣé ẹ bọ̀ wálé? Àṣé o máa sọ fún mi pé mi ò mọ Bọ̀wálé ni. Ọmọ mi ni Bọ̀wálé, ọmọ tára train ni Bọ̀wálé náà. Àgbà tí Bọ̀wálé ti wà street, àwọn là ń fún wíwí ya. Ṣíbáyò, ọmọ mi ni Bọ̀wálé náà. Ọmọ ní Bọ̀wálé. Wà mú wa náà. Lápapọ̀ Jesus. Wá kí ló ti jẹ́ báyìí wá? Ṣé o ṣe máa skolo window ní tó ti wọ́n ẹ̀mí ni? Wá tó bá máa lọ báyìí kó lọ báyìí, tó bá máa lọ straight kó lọ straight. Ó ti yẹ, má máa yà, má máa sharp cut, ó ti yẹ. Lọ straight, kò fún mi sub. Yóò fẹ́ mi expressway. Bàbá mi sọ. Sẹ́ẹ̀rì, níbi mo ti lọ gé ná tí mo wà lórí òkè. Bí mo ṣe gé ná pin, mo gé ti ìyá bọ́sẹ̀, pin, mo gé ti ìyá Wúkà. Ó kú kí n gé ti ìyá Táwà. Mo kàn gbọ́, a máa pa ni, tí màá wò sàlẹ̀ báyìí. Mo bá rí Bọ̀wálé àtàwọn kan tán fi kíní bojú. Ó wá dúró síbi òpó náà báyìí. Ẹni kí ló ń sọ? Kí ló ṣẹlẹ̀? Wọ́n fẹ́ fún yín gift o. Wọ́n fẹ́ fún yín gift. Wọ́n dẹ̀ fẹ́ gba gift lọ́wọ́ yín. Wà yóò ti ṣe báyìí, yóò ti jẹ́ ìwé fún ẹtí ẹ̀ ṣá. Kí ló tó ń lọ báyìí tó ń lọ báyìí? Èèyàn mi ni yín. Lọ straight, mo gbọ́. Mi ò lè máa lọ báyìí, mi lè lọ báyìí. Bí Akara expressway. Nítorí ẹ̀rí pé Bọ̀wálé plan láti pa yín. Stop. Okay, play. Ṣo tí wọ́n ẹ̀mí ní sìn ni? Wà ṣé o ti skolo bí yóò tó ti yá wèrè ni? Bọ̀wálé fẹ́ pa abita ni wà. Ṣé o mọ̀ mí gbòòrò ni? Ṣé Bọ̀wálé fún fúnra ṣe sọ pé òun mọ̀ mi? Wà wọ́n máa sọ̀kọ́ tó sọ ẹ̀ mọ́ wà àtàwọn fún ẹni náà kì í fò gan. Ẹ̀yin náà ká pa o. Bí iná kánú ìgù. Kí ló ti jẹ́? Ẹ lọ. Ṣo mí lọ̀rọ̀ tó sọ ẹ ṣá? Mo mí o, mo ń gbé mi kí ni mo tún mo mí sí. I feel like crying for you. Rest in peace in advance, sir. Mo gbọ́ etí mi dẹ́ nà. Bí mo ti ń gbé náà ni, ó kù díẹ̀ mo ṣe àkókò mọ̀ pé ìyàwó àlòkè. Mo á gọ sókè ní tó fi sọ́tẹ́. Kódà ó fọwọ́ gbá lára tí mo dúró sí. Ó kù díẹ̀ kí n gan mọ́ náà ló yọ mí. Ìyẹn Bọ̀wálé náà. Ó fẹ́ pa yín nìta. Bọ̀wálé fẹ́ pa yín. Ó mọ̀ kọ́ sílẹ̀. Ṣé kí ni káwọn ọmọ bá mi gba sìgá fún ẹ àbí gbogbo ẹ́sìkì ọgọ́ gba trọ́fì olú? Àtẹ́sì àti jẹ́ wáìkì. Ẹ̀tẹ̀ owó ni kókó. Bẹ́ẹ̀ ṣòwò sáásá ẹ̀. Bọ̀wálé fẹ́ pa mí. Bọ̀wálé gan fún oníṣà tó ti já wèrè padà ni. Ok. Máa bá bèbí sọ̀rọ̀. Ó máa ń kọjá yẹ, ó bẹ́ sí mi, ẹ máa bá sọ̀rọ̀, máa jójú ẹ̀ o. Ọláyín ni mò ń wò mọ́ lára, máa jójú ẹ̀, máa bójú ẹ̀ jẹ́ yàmàyàmà. Ẹ mọ̀ pé mi ò gbọ́ nǹkan kan, wọ́n ti gé mi létí lọ, wọ́n ti pààyàn sí mi létí o. Ẹ máa bá bàbá bèbí sọ̀rọ̀ o. Bí wọ́n ṣe ó fẹ́ mú mi tó ṣẹ́tù ṣá. Okay, wọ́n ní mi gọ́tà ní omi tó gọ́tà tó yẹ mi tó máa lọ mú kí ló ṣe yé náà. Ó bàbá náà, bàbá yẹn ó ti kọjá yẹ. I don't tell you say you dey meditate, you dey calm. Bàbá I don dey meditate. Guys, ẹ jẹ́ kó máa wá yìí. Mo wá ní ìlú ọgbẹ́ ọmọ ìgbà máa ṣe rẹ̀. Mo fẹ́ wá rí ẹ. Àlàyé kí ló ṣe é tó kò já wọlé bẹ́yìn. Ló mọ̀ pé àwọn ikú ló wà nígbà tí ó ṣe é náà. Afa, ìlú sọ fún mi bí èèmọ̀ bọ̀ wáyé kí ló ṣe jẹ́ rẹ̀. Ṣé ókè Bọ̀wálé sí i ó ti dọ́mọ ìkéré wájú ẹ̀. Bọ̀wálé don dey do like this. Liver, Afa tó súnmọ́ àlàmì wà pẹ̀lú ọmọ ìyá mi. Gbàdó, ó ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ fẹ́ sọ. This is my ear and listen to what you want to tell me right now. Ògiri létí, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Sọ fún pé kó yẹra fún wa. Afa. Ẹ jẹ́ kó yé náà pé kò sí nǹkan tó wà ní òrùn máa jẹ káwọ́ òdì òkè tèmi o. Àwùjọ tí mo dẹ̀ ń tó. Kí ló ṣe jẹ́? Jálè bàbá, Jọlá yín ni o.
àlàyé kò fọ́ọ̀kì. Ó tó ń ṣe. Máa jẹ́ ọmọ mi, ó ti dábàá jẹ́ àṣírí àfàgò. Ọmọ ìyá àgbàdo ayé, mo gbẹ́ pé ẹ̀. Bàdó, Àfà. mo fẹ́ jẹ́ kó bá mi wọ́ọ̀nù àkàlà dáadáa. Sọ fún kó fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé. Bí bẹ́ẹ̀ kọ́, ó máa gba ikú oníkúkú ìgbàgbọ́. Ṣòyí aláìsí wájú mi ló wà ṣáà ṣọmọ kan tó ṣe sá. Ókè, owó ti gbàgbé tó wájú mi ló wà bí. Kí ló ṣe ìnàbọ̀ wálé? Kò ń ṣe ìlú kò ṣe àwọn ènìyàn tí máa ń sọ fún kókò stop kó fi gbogbo tó ṣe ilẹ̀ kí ló ti jẹ́. Wá, ó bá wa ní géèmù yìí náà. Ó kì í àwọn tó bá ní géèmù yẹn gan-an. Àṣìlẹ̀ ọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ máa wá. Wọ́n ti lè dú ìlú náà bro. Abẹ́ ìdèmẹ́tẹ́tẹ̀ rẹ̀ o. Ọkùnrin máa pín in. Bàdó, wọ́n rò bóyá ọlọ́pọlọ èèyàn ni ẹ́ ní ìmọ̀ pé ajá, akọ àtàbò ni wà àtàkálà tẹjọ́ ń jẹ̀gbẹ́ nínú gọ́tà kan náà. Wàá gbọ́ listen to me. Bá mi sọ fún àkàlà kí ó kúrò níbi tí ó wà ẹ́ kó dẹ̀ fi àyè lẹ̀ fún mi kí n jíṣẹ́ tí mo fẹ́ jẹ́. Wá kí ló ti yẹ náà? Yá ṣó ti wá ìwé padà nísìnyí? Àwọn èso kókó calm down kó stop rẹ̀ tó rẹ̀ tó sọ pé bẹ́ẹ̀ sí kí ló ti jẹ́. Wá àwọn olùfẹ́ náà àwọn olùfẹ́ nígbà pé kì í wọ́n ní tó fẹ́ tó you know what? Stop all this. Níbi tí o ṣe yìí, ó yẹ ó bá wọn gbé ìlú ni o. Ọ̀dọ̀ bá mi gbé ìlú ni o. Farabalẹ̀ kò say it. Let's see what is going on, bro. Stop it, bro. Bàdó, tó fẹ́ gbọ́ eléyìí tí mo dẹ̀ dé mo ṣetán láti dáná sẹ́yìn. Wow! Ṣé o ní ìwà ìwà ilé tó sọ kọ̀kọ̀kọ̀ jẹ́ kí Nàìjíríà ọ̀bùnàgàtà ó ṣe kí ni kó sí kó wáyé? Tábà ní ká dáná sun ìjò, could you believe that? Ó possible ká dáná sun ilé náà. Tó bá wà ní ètò gbọ́dọ̀ dáná sun ìjò, tó bá jẹ́ ìgbé ilé ẹ̀ ló wà bro. Ó bá fún máa affect ilé ẹ̀. Jẹ́ kí orí ẹ pé o. Use your permission 421, bro. Bàdó, wá gbọ́ kí ọkùnrin tàtọ̀ rẹ̀ kí obìnrin tàtọ̀ rẹ̀ a máa wo ètò máa lómi lẹ́sẹ̀ jura. Wálé. Àmà wálé múlò. Ọjọ́ bọ̀ wálé. Ẹ̀bílẹ̀ Ẹbíra fún alọ́kọ́lọ́ ilé fìrídìí ọ̀kẹ́. Ó dọ̀gára ọlọ́ṣà, ó di gbé wírí. Bọ̀ wálé. Bọ̀ wálé. Gbogbo àwọn jíìsì iṣẹ́ ẹ̀ ni àwọn jíìsì àwọn àdìgbò ló ṣe é jọ. Ẹ jáwọ́ lọ́wọ́ gbígbà tòmátì sọ́ọ̀bù gbogbo. Iná ni máa ní ká. Mo sọ fún ẹ, mo ní ojú àfihàn òwe àkàrà. Àwọn bàbá aláàbò bàbá ẹ̀ ló dàbí. Wọ èmi fẹ́ rí Bàdó ìlọ kúrọ̀sì mọ́rẹ̀. Mo sọ fún ilé mi, èmi máa ti pẹ̀lú ẹ. Èmi ẹjọ́ pé. Ààrẹ àbò níbẹ̀ ó rántí náà ọmọ pé iṣẹ́ tó bá rọ́pò ọmọ nìkan máa jẹ́. Ẹni tó bá rìn níṣẹ́ la máa bẹ̀rù ó rántí pé a ní bẹ̀rẹ̀ ẹni tá a máa jẹ fún nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bó ṣe pé mi ò fọ́ fún ẹ ló máa wo aláyé mi pé fún ẹ gan ajé lọ́wọ́ mi lè ta ọ́ fún ẹ. Báyìí sẹ́yìn lọ, ta ló ń sẹ́yìn tó ń sọ? Ṣé èmi tó dé síwájú ẹ̀? Èmi bọ̀ wálé. Sábẹ́
torí èdè tó ṣe eléyìí ló ṣàṣe tí wọ́n bá ń rí iṣẹ́ ìlú máa fi tọ̀ ó máa jẹ́ lọ. àbúwádé rárá lè ṣe irú kan báyẹn náà. Madam, ẹ má sùn ọlọ́ọ̀bá lè gbà rẹ̀ kò jẹ́ kí ilé kò ṣẹlẹ̀ sígbà nìkan mọ́. Ṣé rí ọ̀rọ̀ ọ̀fẹ́ ni ó jọ mí lójú? Jẹ́jẹ́ ló ń ṣe nílé ìwé. Ìjà àbí mo parọ́ ni? Ìjà gidi àgọ́. Wọ́n bó ṣe wá fẹ́ jẹ́ gan-an kò tiẹ̀ yé mi rárá àtọ̀ àbí. Wúrò ìjẹ̀lẹ̀ jẹ́ ò tiẹ̀ yé mi rárá kò yé anybody. Fẹ́mi ti fi kú ṣàgbára báyìí. Máàmì, má tinú. Ṣùgbọ́n ẹni tó pa gúnugún kì í ká ọdún. Ẹni tó pa àkàlàmọ̀gbò kì í ká oṣù. Ṣùgbọ́n ẹni tó pa ẹ̀gbọ́n mi kò fà lé Ọlọ́run lọ́wọ́. Làkàyè ìgbọ́ wàá jí wàá jí pa wọn náà ní ṣọ́kú máa yẹ lójú. Ìgbọ́ ìyá mi ó yẹ kí n bí ní ẹgbẹ́ rẹ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ ta ló wà nígbà tí. Èkó lẹ ti wá sí báyìí yẹrẹ èkó ló fẹ́. Principal ẹ bá má béèrè question yẹn lọ́wọ́ àwọn torí etí apá kan ń dùn wọn lè gbọ́ nǹkan tẹ́ ń sọ. Nǹkan tí mi kọ́ discover ni pé ọmọ ọ̀dọ́ wọn tó jẹ́ Àdùnní ló wà ní. Àdùnní. Sáà. Báwa tọ̀ mọ́lẹ̀ sọ́wọ́ ẹ̀ báwo ni ọ̀wọ́ yìí ṣe jẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ dìde wa. Sáà, ó tó ṣẹlẹ̀ ní pé lọ́jọ́ náà kíṣìn ni mo wà. Mo bọ́ta fún pánọ̀. Mo bá bọ́ òkú wọn ní ọ̀rọ̀ ó ṣe mí láàánú. I was surprised. Kò dé mi náà just ẹ má bínú. Nǹkan tèmi tiẹ̀ fẹ́ béèrè ni pé ṣé lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ ti jẹ́ káwọn ọlọ́pàá gbọ́ sí i? A ti sọ fún àwọn ọlọ́pàá àwọn náà lè ṣe investigation wọn lọ́wọ́ tí mo tó bá iṣẹ́ náà dé báyìí ṣá. Torí ikú Fẹ́mi kò kàn lè lọ bẹ́ẹ̀ Fẹ́mi náìtì sí wà. Ó ga o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé jíjí wọn mọ̀ rí bá ti kúrò nísìn àgbàbẹ̀ lọ ṣe àgbàlẹ̀ nítorí ààyè olóòtú Fẹ́mi gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Wọ́n yìí ṣe láti 500 naira sí. Wọ́n ní kèmí tẹ́lẹ̀ torí pé ìtàn bá wọ́n jọ. Èmi náà ti ṣe ọmọ bẹ́ẹ̀ sí wá. Eyago fún ẹbìlà fún alọ́kọ́lọ́ kígbe ìrìnjẹ́ ọ̀kẹ́. Mo lẹ́yàgò fún ẹbìlà fún.
Ojúkára ọlọ́ṣà ó ti gbé wí. Bọ̀wálé 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 iná nini máa nìka iná nini máa nìka. Alọ́kọ́lọ́ kígbe fìrí jẹ́ ọ̀kẹ́. Ẹ̀mọ́ fojú di Bọ̀wálé. Kẹ́bọ̀rọ̀ máa lọ bọ́ yín láṣọ. Mo lè máa fojú di Bọ̀wálé sẹ́. Ẹ máa fojú di fìrí jẹ́ ọ̀kẹ́.